ṣùgbọ́n àwọn tán wá gbéṣẹ́ fún rèé pé ẹ̀yin ni kẹ́ máa kó àwọn èèyàn yín ní ẹrú yẹn kó lè continue because nǹkan tó ń ṣe nìyẹn. Wọ́n ń líǹkì wa mọ́ àwọn ancestor aláncestor tí ò kàn wá rárá tó fi di pé a fi ń ṣe ẹrú fún àwọn yẹn. So ìjẹ́ bàbá wa ṣe é rò pé a need the concerted effort láti stop gross indoctrination tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí because indoctrination yẹn kò sí fún àwa tá a ti dàgbà báyìí. Àwọn ọmọ tó máa di 30 years 40 years lọ́la tó máa represent Yorùbá wọ́n wà lè kéwú bá a ṣe ń sọ̀rọ̀ yìí. ẹ ṣe implication in the long term and the short term. In the long term yẹn ò matter nítorí pé ojú ogun la wà lọ́wọ́lọ́wọ́ báyìí, so we have to focus on the short term. Implication tó ní ó lágbára, òun ló fi jẹ́ pé a gbọ́dọ̀ focus lórí pé kí la lè ṣe lẹ́sẹ̀kẹsẹ̀. Mo ti sọ̀nà lẹ́ẹ̀kan, ṣe rí brainwashing nǹkan burúkú ni o. Ẹni tó bá lè dánú rò àbó lè kàn dádédé take a decision táwa kan ti take kò mọ ọ̀rọ̀ ọ̀fẹ́ tí tọ́lọ̀ ń fún òun. Poverty, illiteracy àti ọ̀nà àtijẹ àwọn ní key points tá a máa láti address lọ́rọ̀ tó wà nílẹ̀. Ṣe rí wọ́n impoverish àwọn èèyàn wa on purpose ni. Ká má tí máa sọ illiteracy. Kò sí ìwé tó lè kà, kò sọgbọ́n tó lè gbọ́n. Ọlọ́run má fi ìṣẹ́ bá wa jà. Ìṣẹ́ Ọlọ́run ní kò ní kẹ́ni kankan wa. Ṣe rí wọ́n ti so destroy àwọn èèyàn wa débi pé àtèmi àtẹ̀yin tá ń sọ̀rọ̀ yìí tó bá wọn sọ ohun tó yẹ pé àwọn gan máa benefit lára tó ń bá wọn sọ yẹn in the long term now, not in the short term. Wọ́n kàn máa wẹ̀ bí ẹni torí òpè àbí pé ọ̀tá wọn àbí kékeré lè sọ yìí torí pé ìṣẹ́ ń bá wọn jà bó ṣe fẹ́ jẹun, bó ṣe fẹ́ sanwó school àwọn ọmọ ẹ̀. Bí landlord kò ṣe ní rí landlord kó máa sá torí pé ó ti jẹ gbèsè wọlé, òun ló wà lórí ẹ̀. Ohun tó ń bá a fà nínú ọpọlọ everything, ibi everything wà. Ohun tó jẹ́ èèyàn your own self, ibi tó wà rè kò kọjá bíbá yìí. Nígbà tí bíbá yìí àwọn kan ti capture ẹ̀, wọ́n ti mú okun ẹ̀, wọ́n ti mú remote ẹ̀ dání. Ibi ń pa ẹ́, ó wá lọ gbọ́n. Ibi ń pa ẹ́, ó lọ kàwé. Wọ́n kò sí nǹkan tó fẹ́ bá sọ tó fẹ́, wọ́n lè bi àwọn bàbá parí ẹ̀, ibi òun wọnú kọ́rọ̀ mi wọ̀. So àwọn people ìmọ̀ tí wọ́n ń ṣe, wọ́n mọ education wa torí education wa ní south west ló gbóná jù. Wọ́n bàjẹ́. Ṣẹ́rí tá bá ní ká máa show yìí, a lè ṣe for bí ogun along, a lè fi kan pè kan ní ogun tó ti jà wá tó dẹ̀ yẹ pé ó máa ń ká mi lára tí a bá rí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá lónìí. Ìfún àwọn mẹ́tò ti dàgbà tán ti gbàgbé, wọ́n mọ̀ kì í ṣe pé wọ́n mọ̀ bọ́ wọ́n ti gbàgbé. Tó bá kàn wá ń sọ níwọ̀n pé òótọ́ ní ṣá, òótọ́ mà ní but ṣé ti wá gbàgbé ni. Àwa mọ ara wa mọ́. Ó máa ń ká èmi torí mo dúpẹ́ lọ́wọ́ fún mi lórí ọ̀fẹ́ láti pé mo jẹ́ èèyàn tó ti travel káàkiri, lọ káàkiri gan. Mo dẹ̀ máa ń kò síbi tí mo dé, mo kàn lọ kí n kàn débẹ̀. Bóyá mo lọ ṣe tí mo ṣe àbí mo sọ lídé lọ ní kí n kàn máa enjoy ara mi, mo máa lajú sílẹ̀ láti máa wòye, láti máa béèrè, láti máa tojúbọ̀, láti máa compare. So pẹ̀lú bí mo ṣe wá rìn tó yẹn, mi ò ṣẹ̀ṣẹ̀ máa sọ, mo dẹ̀ máa tún sọ lórí ètò yìí. Tá bá ń sọ pé ìran, mi ò sọ pé country o. Ní ìran tí Ọlọ́run nífẹ̀ẹ́ jù, tí Ọlọ́run kẹ́ jù pẹ̀lú gbogbo nǹkan. Mi ò sọ pé Áfíríkà ò ní àgbáyé ni o. Ìran. Ká má sọ pé bóyá nítorí pé a fẹ́ wà báyà torí pé ọmọ káàró jire ni mí. A gbọ́dọ̀ ká pé ó wá burú tán, a gbọ́dọ̀ ká 5. Ìyẹn tá bá sí ní àkọ́kọ́, ìkejì, ìkẹta,
a gbọ́dọ̀ ka márùn kí ìran tó ń jẹ́ran Yorùbá má sí ń bẹ. ṣùgbọ́n tábà kan sọ̀rọ̀ lónìí má kàn wò pé ìwọ Ọlọ́run ṣáwọn èèyàn wa ò mọ̀ ni wàá sọ mi láti rán àwọn èèyàn létí wá ní bẹ́ẹ̀ lómi ò tún mọ̀ ìran wa ò ń ṣèràn ibi táwa bára wa yìí ìbànújẹ́ ni ìbànújẹ́ gidi ni because tábà ọ̀rọ̀ mi lélẹ̀ bí ìbá ṣe le fún wa láti pé ká lè tètè ja ogun yẹn nítorí pé ìwọ̀nba lèèyàn lè ṣe pẹ̀lú ẹni tí ebi ń pa ọ́ kò sí tó fẹ́ sọ tó fẹ́ wọlé tí o tó bá gbọ́ bí tó ti gbọ́ yẹn náà tó ìdájí tó sọ gan ló wọlé tí because ó fẹ́ jẹun o ebi ń pa kò lè wọlé lálọ́dún lóde ìrònú tí kò ti wà extremely battered orí ò lè ṣiṣẹ́ properly mọ́ on top of that ọ̀nà àbáyọ kan tó wá dúró lé lórí òun ní kan tí àáfà imam pastor olùṣọ́ àgùntàn ohun tó bá sọ ìyẹn kí nìyẹn dẹ̀ máa ṣe ìyẹn máa take advantage of him or her ni torí pé ìyẹn ló máa raise hope ẹ̀ tó bá ti gbàwẹ̀ biribiri mẹ́ta tó bá ti ṣe ká àwọn ms lọ́mọ Lárúbáwá tó bá ti ṣe astagafuru làbí kí ni máa ń sọ mi ò bọ́ tó bá ti ṣe kí ni kakuru sí ìwọ̀ whatever ó ti tó bá ti mú hàn tú wọn a máa wá tàn wọn hope nìkan ló ń keep wọn going òpó kan tó kù tí wọ́n dì mú nìyẹn kò sí nǹkan kan hope wípé ìyanu á ṣẹlẹ̀ àáfà ti sọ pé ìmáàmù ti sọ pé pásítọ̀ ti sọ pé orí hope yẹn ni wọ́n dúró lé lórí ìwọ kan wá dé ó wá ń bá wọn sọ ọ̀rọ̀ tó jẹ́ òótọ́ ọ̀rọ̀ kó tiẹ̀ wọ wọn létí in the first place ìgbà tán bá lọ sí church gẹ́gẹ́ bó ẹ ti ṣe sọ nínú ọ̀rọ̀ yín nísìn tàgbọ́n lọ sí mosque nìkan ìgbà yẹn ni wọ́n tún leave níwọ̀n bá 1-2 hours tán ló ń bẹ̀ tán kọrin tán hallelujah tán ti ní tẹnìkan ti wá tó ti wá fún wọn ní first testimony tí pastor ti arrange tèmi náà máa tó dé o kíní kan o n tó ń keep wọn going nìyẹn ṣe rí pé ṣe yẹn máa le díẹ̀ so kí wàá ló fẹ́ sọ fún ẹni tó yẹ pé the only hope ẹ̀ ó tún sọ pé kò ń ṣọ̀nà tẹbí dẹ̀ tó ń pa possibly ọpọlọ òṣìṣẹ́ dáadáa kò kàwé tí bá ra àwọn ọ̀dọ́ wa nísìnyí bá rí mi a ní masters ló wá ṣe masters ló wá ṣe obviously ti ní first degree tí n bá kàn engage báyìí tá a bá kàn jọ sọ̀rọ̀ báyìí máa wò pé mẹ́ẹ̀ at 17 mo mọ àwọn nǹkan tí mo ti mọ̀ 17 pé kéèyàn ti parí secondary school ìwọ ti wá graduate o ti wá sí UK o lọ wá ṣe masters mo wá gbé ọpọlọ ẹ yẹ̀ wò ọpọlọ ẹ ò tiẹ̀ sí anywhere close sí nǹkan tèmi ti mọ̀ at 17 ṣe rí pé wàhálà wà so educational system wa gan wọ́n ti bastardize ẹ̀ so iṣẹ́ yẹn ti wá jẹ́ káwọn ọ̀dọ́ wa máa ìjọmọlúàbí ìjẹ́ Yorùbá yẹn ti báwo làwọn ṣe fẹ́ lówó wọ́n kàn dẹ̀ ṣe immorality ní àwùjọ wa gbogbo nǹkan ti dorí kodò so ogun yẹn ti pọ̀ jù táwọn yẹn wá ń jà on top of that àwọn kan fẹ́ gbalẹ̀ wa wọ́n fẹ́ sọ gbogbo adẹ́rú so gbogbo ẹ̀ làwọn náà dẹ̀ mọ̀ kò ṣẹ́yìn wọn kíní yìí ṣíṣẹ̀ntẹ̀lé wọ́n sọ jáde náà pé a gbọ́dọ̀ tẹ́ slow fáwọn in terms of level of education káwọn náà kàn ṣe kíni kán lè catch up pẹ̀lú wa ẹ ó dàbí pé ayé Ṣáyé Ọbásanjọ́ náà ni ìkànnì wọn jáde tó sọ nígbà yẹn mi ò lè rántí ẹni tó sọ mọ́ káwọn lè catch up pẹ̀lú wa wọ́n mú quota system wa tọmọ tí ọ̀dọ́ tí wàá bá gba 60% táwọn gba 25% àwọn á lè wọ yunifásitì ìwọ ó gba 60-65 ó lè wọ àfi tó bá lọ score bí 80-85 bó ṣe ń lọ nìyẹn so kíní kò ń ṣòní lákàndédé bára wa iṣẹ́ yìí wọ́n ti ṣe ní ṣíṣẹ̀ntẹ̀lé wẹ́rẹ́wẹ́rẹ́ tó fi wá débi tó dé ó ti
ó ti fẹ́ late tán ká tó wake up but pẹ̀lú agbára àwọn ọmọlẹ́wà a máa jẹ́rìí wọn òun ni òfin ní dúró àwọn ọ̀dọ́ very very important ká máa target àwọn ọ̀dọ́ tí yẹ pé ọpọlọ wọn sì wà ń bẹ̀ ká dẹ̀ máa mọ bá ṣe máa bá wọn sọ̀rọ̀ tó máa sinking tó máa yé wọn dáadáa tí kì í ṣe pé kákan mú lérèfé tó bá yéèyàn délẹ̀délẹ̀ tó yé gan òun náà lè wọ́ lára pé because bá a ṣe ń bá a lọ yìí inú mi dùn pé mo wo ó dùn mí mi mo bóyá mo sẹ́ndì show yẹn sí Òṣàtọ́lá ó dà pé Yorùbáwùyí ló ṣe show yẹn mo busy ganjọ́ tí mo ń sọ yìí ní ṣe ló yẹ kí n follow it up but ó dà pé Yorùbáwùyí ni but mo ṣe ń sọ yìí a lè rẹ tó ń wò wá tó wo show yẹn nínú show yẹn Yorùbáwùyí play nǹkan tí kan nínú àwọn Fúlàní yẹn sọ Fúlàní yẹn ẹ rí pé èèyàn tó huge ni orí ìjókòó ló wà bẹ́ẹ̀ mọ̀ pé èèyàn tó ó láìpẹ́ bí brown láṣọ tó wọ̀ ó ní tí Tinubu bá kúrò ní ibẹ̀ ó ní kò sí ìran Yorùbá kan tí Nàìjíríà bá ń jẹ́ Nàìjíríà táyé bá ń jẹ́ yé tó máa di president mọ́ mi ò rí interview yẹn gangan bọ̀ lórí Yorùbáwùyí ló kàn fi ṣètò ló play clip yẹn mo ní wow so tán ohun tí mo ti ń sọ rí àwọn Yorùbá kan ní ìyẹn possible kíní kan ó possible iṣẹ́ yẹn gan ti parí already n tó dẹ̀ sọ yẹn kò sí rọ́ńbẹ́ gbogbo kí ni lèmi ti sọ even kó tó di pé wọ́n ṣe election pé Tinubu débẹ̀ àníṣe 8 years tí Tinubu bá lò tó bá kú mẹ́ àfi kí àwọn nǹkan míì ṣẹlẹ̀ n tó sọ yẹn bó ṣe máa jẹ́ nìyẹn o àfi tí kì í bá ṣe àwọn ní Tinubu padà gbé ìjọba fún tó bá máa kó mbẹ after 8 years pé Tinubu kó mbẹ ìjọba padà bọ́ sọ́wọ́ wọn kò sí nǹkan tó máa bó ṣe sọ yẹn ló ṣe máa rí kò sọmọ Yorùbá tó máa gbóhùn ẹ̀ mọ́ ó kò rújú èmi ti ṣàlàyé ẹ̀ sílẹ̀ láti more than 4 years ago inú mi wá dùn pé àwọn fúnra wọn tó ti wá sọ jáde nísìn so ojú ogun làwà sẹ but mo ti sọ ìran Yorùbá à ń sùn ni o gbogbo àwọn olórí wa tẹ́ẹ̀dẹ̀ sọ̀rọ̀ ń palẹ̀ kan yẹn àkọ́kọ́ náà ọ̀pọ̀lọpọ̀ olórí lẹ́ ń wò tẹ́rù pé Yorùbá ọ̀pọ̀lọpọ̀ olórí wa tí ó ń ṣe Yorùbá o nínú ẹ̀sìn ni o lólóṣèlú ni o ní tàwádẹ̀ sọ pé ọmọ àlè olúwòsìn ọmọ àlè pọ̀ nínú wa ọ̀tọ̀ lọ́mọ àlè tààrà tó ń gan mọ̀pọ̀ ọmọ àlè ló ọmọ àlè dẹ́pọ̀ tí ò mọ̀pọ̀ ọmọ àlè ló ní ìgbà táwa ṣẹ̀ṣẹ̀ dé lóyìnbó la tó mọ̀ pé òwe táwọn bàbá wa máa ń pa tán ní ìyá lómẹ tó lọ́mọ ó ní ọ̀gbẹ́ni kan wọ́n pè ní Jerry Springer ní Amẹ́ríkà ńgbà kan ó máa ń ṣe show ìkan náà ṣe ní London bíbá ìgbà yẹn kí tẹ lórúkọ yẹn kíní kan Jeremy Kyle I think Jeremy Kyle náà ni àbí something Kyle ṣá yẹ then Jerry Springer l'Amẹ́ríkà tó máa ń ṣe show táwọn èèyàn máa wá síbẹ̀ tán ní èmi ló lọ́mọ ìwọ kọ́ ló lọ́mọ wọ́n á ṣe DNA àwọn ní ọmọ àlè lọ́mọ tó ẹni yẹn bí kò ń ṣọmọ ẹ̀ ẹ̀yà ta ló wá máa jẹ́ a ní bóyá lágbájá ni wọ́n á tún ṣe wọ́n á ní òun náà tún kọ́ ó yá tún ronú so tóbìnrin yẹn gan lè ronú kó dẹ̀ máa sọ bí ọkùnrin bíi 5 tí ò tí ì ń ṣe pé àwọn ló lọ́mọ so ló fi jẹ́ pé ìgbà míì gan obìnrin ò kí mẹ́ni tó lọ́mọ bẹ́ẹ̀ gẹ́lẹ́ lórí ó pọ̀ wọ́n pọ̀ láàrin wa tó yẹ pé ṣe mọ̀ pé àwọn náà wà láwọn ipò ọ̀gá ministry ọ̀gá custom ọ̀gá immigration àwọn èèyàn wa wọ́n dẹ̀ àwọn ìyá wa máa ń try láti pé kọ́ déyàn wọ́n á lọ káàkiri wọ́n fẹ́ clear ẹ̀bù ní import ọ̀gá custom wọ́n fẹ́ kọ́ wọn ṣiṣẹ́ ọ̀gá ministry ọ̀gá kìnìún kan immigration wọ́n fẹ́ ṣe passport àwọn Fúlàní yẹn ló wà ní gbogbo wọ́n á wá máa yan àwọn èèyàn wa lálẹ́ ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì gan tó rò pé bàbá òun ni bàbá òun tó dẹ̀ ń hùwà bí ọmọ àlè ìwà tí bàbá ẹ̀ gangan tó lóyún yẹn ló ń wù kò ń ṣe tí bàbá ẹ̀ tó ń gan rò pé bàbá òun ni àdèmà ni Yorùbá ní mi o ọmọ kìnnì kan ní wa kìnnì kan lágbólé wa tó yẹ pé tí wọ́n bá ṣe DNA òun gan àbí yẹ gan máa wà shocked pé kò ń ṣe bàbá ẹ̀ gan ní òní but ìwà ẹ̀jẹ̀ Fúlàní tó wọ́n fi bí yẹn ló bá máa wù tó dẹ́ pé láì ṣe DNA òní ò lè mọ̀ náà but nínú wa wọn àbí inú ọ̀rọ̀ wọn gbà mí wọ́n mọ̀ pé Fúlàní so wọ́n ti wọlé sí wa lára gan nǹkan ti bàjẹ́ gan tó pọ̀ tí ì ṣe kékeré over the years so iṣẹ́ tó wà láti ṣe òṣìṣẹ́ kékeré o
but gbogbo àwa tá a jọ ń wo ètò ìtọ́ra àwọn Fúlàní yẹn náà wà ibà wọ́n pọ̀ bí tán wò wá ó lè jẹ́ pé ìdajì àwa táwọn yóò gan Fúlàní ni wọ́n ẹ̀rí pé wọn pé wọlé lónìí kan wá gíù kan wá sọ pé kíní kan wọ́n kàn dákẹ́ síbẹ̀ so àwa ọmọ ọkọ a ní dákẹ́ a máa ṣiṣẹ́ ṣùgbọ́n àwọn ọ̀dọ́ ọ̀rọ̀ yìí là ń sọ torí generation tiwa yẹn náà tún lọ wẹ́rẹ́wẹ́rẹ́ nìyẹn gbogbo àwọn àkànbí ọlọ́ba yìí náà ẹ bá tó fi another 10 years kún èjì tiwọn náà àwọn náà tún ti síwájú so àwọn tó ń bọ̀ àwọn ọ̀dọ́ yẹn àwọn gangan a gbọ́dọ̀ máa target wọn torí tí wọ́n là ń sọ tí àwọn gangan ní kíní kan jù torí àwọn generation olúwa ẹ̀yà àtàwọn tán tún jẹ́ bí bàbá tiwa àwọn míì ti fi ìwà ìbìkítà ìjẹkújẹ àbòsí ọ̀tẹ̀ brainwashing ọ̀rọ̀ ẹ̀sìn wọn ti fi balẹ̀ Yorùbá jẹ́ gan alákìyèsí so iṣẹ́ wà lọ́wọ́ wa láti ṣàtúnṣe tí kìí ṣe kékeré so mo dóbẹ̀ yẹn náà mi ò mọ̀ bóyá mo ti answer question yẹn àbí Aborúbọyè. ó ṣẹ́kù Aborúbọyè. Bàbá mi, ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ o. Ẹ ṣeun. Gbogbo àlàyé yín ló pátápátá látàárọ̀ bí mo kàn wá glued mọ́ àwọn kan tẹ̀ ń sọ mo kàn wá post-it sí bíbá látàrí ìfẹ́ miss any information. Ṣẹ́rí ẹ ti sọ léyìí tó pọ̀ náà ọ̀rọ̀. Èmi kàn fẹ́ fi àfikún síbẹ̀ ni lórí àwọn Yorùbá bá ṣe lè ṣe é tí a lè fi máa rí àwọn ọ̀dọ́ yìí lò nítorí ọ̀pọ̀lọpọ̀ náà àwọn ọ̀dọ́ yìí ìmí inú wọn ó ti wà distracted débi wípé tẹ bá tiẹ̀ fẹ́ pé jókòó fẹ́ bá sọ̀rọ̀ bí ẹ wà ọ̀rọ̀ ilẹ̀ wa yìí ṣé wò mọ́kàn tó ń ṣe ló gbọ́n pa Fúlàní ṣe mọ̀ kò tí ọ̀pọ̀lọpọ̀ wọn náà ò kíyèsí wọn tiẹ̀ mọ́kàn tó ń ṣẹlẹ̀ ilé yìí ló jẹ́ kó kíyèsí míì túbọ̀ sínú yahoo lọ́ntì ẹ̀ owó everybody ń wá so èmi wá wò pé okay irú àwọn ọ̀dọ́ yìí bóyá ká tún wá another 8 category ká tiẹ̀ wá àwọn ọmọ tó wà ní kindergarten ẹ mọ̀ irú weapon ti bẹ́ẹ̀ ni nítorí àwọn yẹn náà ọ̀dọ́ yẹn náà ti gíràn lọ́wọ́lọ́wọ́ tó wà yìí àwọn náà ti gíràn so wá wò pé gbogbo àwọn ọmọ tá bá fẹ́ mú yìí tá bá ti mú ọ láti kékeré bẹ́ẹ̀ yẹn irinṣẹ́ tí Fúlàní lò fún wa la máa lò fún wọn ṣé mọ̀ pé ẹni àwọn Fúlàní ní sùúrù gan ẹni wọ́n lè gbé sùúrù 100 years bẹ́ẹ̀ irinṣẹ́ náà làwọn náà máa lò àwa náà máa bẹ̀rẹ̀ láti foundation báyìí mo rántí gbà tí mo wà ní secondary school àwọn ìwé kan wà tí wọ́n máa ń pín fún wa lọ́fẹ̀ẹ́ àwọn Christians nígbà táwọn school gbà yẹn àwọn New Testament ìwé pẹlẹbẹ kékeré wọn ó máa ń jọ mí lójú kan gbà yẹn torí ọ̀fẹ́ ló máa fún wa máa bá ọ̀fun mi tẹ́jú kọfẹ́ ṣe mọ̀ ibi tí kìíní ẹ̀ so much tó máa mú mi lọ́kàn dé máa wò ó pòkè ara àwọn nǹkan yìí ọgbọ́n tọkọ wa náà nìyẹn àwọn ọgbọ́n táwa náà máa lò fún wọn náà nìyẹn àwọn náà máa wá jókòó àwọn ìtàn àwọn ancestors wa yìí látòrí àwọn irúnmọlẹ̀ títí dórí àwọn òòṣà títí dórí àwọn bàbá wa lówó lọ́wọ́ títí dórí gbogbo wọn pátápátá bí a kà fi sínú pamphlet kan náà bí a ní ìwé kan bí a kọ̀ jẹ́ kékeré ká wá rí àwọn tá a bá wá rí àwọn tó ní gbìyànjú láti ṣe àbí àwọn tá a rí tọ́lọ́pọ̀ àwọn rẹ́dì láti fira wọn lẹ́tọ́ bá fi wọlé tí ara wọn láti máa distribute àwọn wéyìí ní gbogbo àwọn agbègbè bóyá schools ní o gbé ládùúgbò ní o ká tiẹ̀ máa fún àwọn ọmọ kékeré àwọn ọmọ kindergarten bó dẹ̀ já àwọn ọmọ àtàwọn ọ̀dọ́ tó bá ní interest nínú ẹ̀ náà ibẹ̀ a lè bẹ̀rẹ̀ láti ibẹ̀ so táwọn náà bá ti ní ìwé yẹn lọ́wọ́ tó ti ń kà á tó ti ń ṣe ibẹ̀ lọ́tọ́ bẹ̀rẹ̀ sí ní mọ̀tọ̀ irú ìtàn Ṣàngó Tẹ́sọ títí Rúmọlẹ̀ àti títí Aláàfin àkọ síbẹ̀ akọ̀ lè kọ́ bí summary síbẹ̀ tí wọ́n bá fẹ́ further education tí wọ́n bá fẹ́ more explanation alẹ́ ẹ̀ṣẹ̀ wá sọ pókè bóyá katuwa bá ṣe máa gbìyànjú tabarí àwọn tó nífọ̀n tó léegun láàrin wa nílẹ̀ Yorùbá tí wọ́n bá lè tún dá TV station lẹ̀ tó jẹ́ ti Yorùbá tó jẹ́ pé gbogbo nǹkan tó máa sọ ń bẹ̀ ìtàn Yorùbá ìtàn àwọn Rúmọlẹ̀ yìí àmọ́ wá láwọn àgbà tó máa jẹ́ pé bóyá group kan tó jẹ́ pé àwọn ọlọ́mọ máa verify gbogbo information kan tó gbé sáfẹ́fẹ́ nítorí ṣe mọ̀ pé ìtàn Yorùbá ó lọ síwájú lọ sẹ́yìn ni so wọ́n lè forí korí pòkè ìtàn lè ló ṣe gbé jáde tí ẹnu wa bá ti kó níbẹ̀ from there then a tún lè mú àwọn ìwé kan bí a kà ṣe ń comic àwọn nígbà tá a wà kékeré nígbà àwọn comics àwọn Marvel comics nígbà tá a bá ṣe ń kà ń gbà yẹn ká fi àwọn Rúmọlẹ̀ wa náà ká máa fi ṣe fún àwọn ọmọ kékeré tí wọ́n bá ti rí wọn nínú comics wọ́n ti rí a máa jọ wọ́n lójú láti kékeré yẹn lọ́ máa fi bẹ̀rẹ̀ sí
ó ti yé. So àwọn nǹkan tèmi kàn ní kí n chip in yẹn tí mo fi pé nítorí pé tá a bá ní ká máa sọ lọ báyìí àwọn ọ̀dọ́ náà wọ́n ti wà distracted already, ẹ má yẹn parọ́ fún yín, bọ̀ kò sí bó ṣe fẹ́ ṣe bó ṣe fẹ́ jẹ́. Èmi mọ̀ pé bó bá ṣe ń bá lọ yìí ojú wa ló ti lé lọ́dọ̀ Olódùmarè àtàwọn orúmọlẹ̀ kò lé o, wọ́n ti jí wa a dẹ̀ ti jí ìgbà tá ti bẹ̀rẹ̀ ní àjò yẹn kò sọ̀rọ̀ ń bẹ̀ mọ́. So nǹkan tá a máa ṣe tá a máa fi gbé táwa náà bá wá lọ àwọn ọmọ yìí náà a máa jẹ́ kó yé wọn gbogbo bí Fúlàní gbogbo bá ṣe àwọn ilẹ̀ Ìlọrin a máa kọ́ sódùwẹ̀ fún wọn bá ṣe gbalẹ̀ lọ́rin táwọn náà bá ti ń kà tó bá ti ní mọ̀ ẹ̀ bọ́ọ̀ bá tiẹ̀ wá pàpà lọ skul mọ̀ tó pàpà lọ kọ́ṣẹ́ tó lọ kọ́ ọmọ àpò àwọn ti ní basics ẹ̀ láti ilẹ̀ ìyẹn gbọ́n máa prepare wọn fọ́jọ́ ọ̀la pé irọ́ o àti kàárí o bó ṣe lọ lélẹ̀ àmọ́ nígbà tí ò sírú yẹn kò sígbà tí wọn ò ní gbàgbé wọ́n fẹ́ bọ́kọ̀ wọ́n láwọn yọ history a máa fi tipátipá máa gbé history a máa gbé wọ street kèmí skul lọ ti yọ àwọn street abẹ́rẹ́ ṣe lè pè fún wọn. So èmi kàn fi pé opportunity ta ní í sè ni wípé èèyàn wa ló wà ń bẹ̀ sí gbogbo iye ọdún mẹ́jọ tó fẹ́ lò ọ̀rọ̀ tẹ́sọ́ mo ríro gan torí pé Tinubu náà ní last man standing mi rò pé nìkan tó tún wà tó ní fọ̀n tó léegun tó jẹ́ wípé irú gbogbo àwọn reforms tó fẹ́ ṣe èyí tó máa lè ṣe tí wọ́n àwọn Fúlàní ò tàbí táwọn ará bí yóò ti níwà nǹkan tó máa ṣe sọ̀rọ̀ ẹ̀. So opportunity ta ní náà ni pé táìmù láàrin 8 years yìí la lè ṣe transformation la lè ṣáré ṣe gbogbo nǹkan tá à ń sọ yìí. So nǹkan tèmi kàn feel tí mo ní kí n chip in ní bàbá mi ẹ kú ètò ọ̀nà àtúntò. ẹ ṣe nǹkan méjì mo kàn máa sáré sọ sí ọ̀rọ̀ tẹ́ sọ sílẹ̀ yẹn. Desperate situation need desperate and urgent action. Yeah. Sorry mi ò fẹ́ sóyìnbó yẹn inú ọ̀rọ̀ wa lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ sọ̀rọ̀ àwọn kindergarten òótọ́ ni bó ṣe yẹ kó rí nìyẹn ṣùgbọ́n omi ti fẹ́ ti ẹ̀yìn wọ ìgbín wa lẹ́nu gbogbo tá à ń sọ yìí ó ní í ṣe pẹ̀lú àsìkò ìyẹn lèmi ti ń tẹnumọ́ láti bí 4-5 years ago gbogbo tá à ń sọ yìí ó ní í ṣe pẹ̀lú time tó bá di ìgbà báyìí tá a bá ti bọ́ kò sí mo ṣe analysis ni ó wà detailed àwọn kan lè wà lórí iṣẹ́ ìtàn ti gbọ́ tán mọ̀ ọ́ ṣàtọ̀lá ní òṣèṣẹ́ máa sọ tí kò sẹ́ni tó gbọ́ tí ó ní wow so àwọn ọ̀dọ́ tá à ń sọ kindergarten kan tó di pé wọ́n di ẹni tó lè ṣe nǹkan tó máa lè yọ wá lóko ẹrú kẹyẹ ní time mọ́ ṣẹ́dẹ̀ wá rí gbogbo nǹkan iṣẹ́ yẹn kò ṣe kátà lè ṣe a lè ṣe but n tèmi ń sọ ni wípé ìgbà tí àwọn tẹ́yìn ń sọ yìí kan tó di pé wọ́n mature àbúrò mi ò yé ń tán lọ́kọ́ yẹn ó lè má wúlò mọ́ nítorí pé nǹkan ti lè ẹ ó yé mi bàbá mi. kò ní rí bá ṣe fẹ́ anyway I know that. bí kò tí pẹ̀lú ara àwọn solutions ni kò sígbà táwọn ìlú láti máa bá àwọn ọ̀dọ́ náà sọ̀rọ̀ náà anyway. ẹ̀rí ìlú máa ń ní olórí for a reason ni leadership matters a lot. ṣe rí àwọn tá a lè ṣe ó pọ̀ but tí àwọn tó jó lórí tá bá dẹ̀ sọ pé ó jó lórí àwọn governors especially ẹ tẹ̀ jẹ́ ká gbàgbé president tọ́lọ́pọ̀lọpọ̀ máa ń kọ́ àwọn governors yẹn ní agbára gan tí wọ́n bá unite tí wọ́n rí bá a ṣe ń rí ìgbésẹ̀ tán lè gbé pọ̀ in terms of pé láti tètè wake àwọn ọ̀dọ́ àti láti pé ká lè tètè débi tá lọ even yàtọ̀ sí president ṣùgbọ́n táwọn olórí wa ò bá gbogbo ṣe sọ síwájú wípé báwo làwọn olórí wa ṣe ń rò tí kò bá ń ṣe pé àwọn bàbá wa kan ti fi ẹ̀mí wọn dí tí wọ́n ti jagun tán ti ṣe gbogbo tá a ti sọ síwájú yẹn ẹ̀yin ò lè di gọ́vnà lónìí ẹ̀yin tẹ́ ń pera yín ní pápá kinní kan tẹ́ ń kọ́ cathedral pápá kinní kan ọlọ́run kinní kan adébóyè lè jẹ́ adébóyè kankan lè jẹ́ lè sínú ẹ̀sìn ẹ̀yin tẹ́jọ́ lórí ẹ̀sìn ìwé mùsùlùmí gan nílẹ̀ yorùbá tẹ́jọ́ mọ́ yorùbá ẹrú lẹ máa jẹ́ lábẹ́ fúlàní náà báwùsá ṣe ń jẹ́rú lábẹ́ wọn gbogbo ìrànwọ́ ẹrú ni nìbá ti jẹ́ lónìí
pátápátá gbogbo ẹnìkan sẹ́nẹ́tọ̀ láti Àkúrẹ́ yàtọ̀ wọ̀ láti kíní kí ló ń jẹ́ bẹ́ẹ̀ Fúlàní ni wọ́n bá jẹ́ wọ́n dẹ̀ ti ń ṣe kíni wọ́n ti ń ṣe iṣẹ́ yẹn náà sílẹ̀ ìyẹn ni invasion of the Fulanis into our space ní ọdún 8 tí Buhari débẹ̀ tó ń kó wọn wọlé láti Chad, Mali, Senegal, Niger, Guinea. Invasion yẹn wọ́n ṣe on purpose ni wọ́n mọ̀ tán ṣe o wọ́n fẹ́ parí iṣẹ́ wa ni wọ́n máa ń fi invasion gbalẹ̀ onílẹ̀ ni kò kí ń ṣe new trick in the book kò dẹ̀ kí ń fail kò kí ń fail ọ̀nà kan tó lè gbà fail ni pé ìran tán fẹ́ fi gbalẹ̀ lọ́wọ́ ẹ̀ kó tètè mọ̀ pé nǹkan tán fẹ́ ṣe fún wa rèé kó take action nígbà tó yẹ kó take action tó bá ti dúró kò sí bó ṣe fẹ́ ṣe wọ́n máa gbalẹ̀ yẹn lọ́wọ́ ẹgbẹ́ yín ni kí ló Amẹ́ríkà fi gba gbogbo ilẹ̀ tán gbà lọ́wọ́ Mexico invasion ni wẹ́rẹ́wẹ́rẹ́ ńgbà ní ìgbà tán máa gbé ogun gan láti gbalẹ̀ Mexico kò bá má sí nǹkan kan tó ń jẹ́ Mexico mọ́ lónìí tí bá ṣọpẹ́ lọ́pẹ́ Spain tó dá sí tó bá wọn bẹ̀bẹ̀ ẹ wá gbogbo ilẹ̀ tán gbà lọ́wọ́ Spain gbogbo Nevada gbogbo California gbogbo Texas nìkan tóbi ju gbogbo Nàìjíríà lọ California nìkan tóbi ju gbogbo Nàìjíríà lọ kẹlẹ́mọ́rú ilẹ̀ tán gbà lọ́wọ́ Mexico ìwọ̀nba kékeré tó kù yẹn gan wọ́n fẹ́ gba gbogbo ẹ̀tàn ní báwo l'Amẹ́ríkà ṣe bẹ̀rẹ̀ invasion dá wọn sí wọn láàrin ó yá ẹ máa fẹ́ wọn ẹ máa pọ̀ sí láàrin wọn lónìí tá ń sọ̀rọ̀ wọ́n bí àwọn ọmọ kan nílẹ̀ Yorùbá Fúlàní ni wọ́n bí àwọn kan bẹ́ẹ̀ lánàá wọ́n máa bí àwọn kan bẹ́ẹ̀ lọ́la àwọn kan fẹ́ ọkọ wọn fẹ́ yàwó lónìí nílẹ̀ Yorùbá Fúlàní náà fẹ́ wọ́n fẹ́ yàwó lónìí Fúlàní ni wọ́n fẹ́ wọ́n ṣe máa iṣẹ́ tí invasion ṣe nìyẹn ẹni tó bá rí lẹ́gbẹ̀ẹ́ náà òun ló máa fall in love pẹ̀lú ọmọ Yorùbá kan bá Fúlàní kan sùn lọ́wọ́lọ́wọ́ báyìí tó máa di ọmọ àwọn yẹn náà máa pọ̀ sí láàrin wa Yorùbá Fúlàní Yorùbá Fúlàní Yorùbá Fúlàní Yorùbá Fúlàní Yorùbá Fúlàní Yorùbá Fúlàní tí wọ́n ń pọ̀ sí ju tẹ́tẹ́lẹ̀ lọ bí Ìlọrin ṣe di yánmayánmá yẹn wọ́n á sọ̀rọ̀ gan yányányányá tí ò dalẹ̀ tán ti di òun náà sọ gbogbo alárí clip kan lẹ́nu jẹ́ mẹ́ta ẹ̀ tán ni question kan táwọn ọmọ Ìlọrin ò lè dáhùn mọ́ sẹ́yìn ni pé ṣé Yorùbá ni àbí Fúlàní wọn ẹ ṣàjàká gbà pé Ìlọrin ni mí so ó ní wọ́n ṣe dá àwọn Fúlàní yẹn wọlé iṣẹ́ tí Buhari parí nìyẹn that is Fulanization ló máa lead sí Islamization bọ́n ṣe ń pọ̀ sí láàrin wa la bẹ̀rẹ̀ sí weak ní ìwọ gan tó jọmọ Yorùbá ló ti bẹ̀rẹ̀ sí bá Fúlàní tán ok ṣé òṣàtọ́lánsìn kó dé Nàìjíríà lọ́la kó lọ kí àǹtí ẹ̀ kan ọmọ ẹ̀gbọ́n ẹ̀ kan tó fi sílẹ̀ ní Nàìjíríà bóyá bí 10 years ago tí ó ti ju bóyá bí ọmọ ọdún 10 bí ọmọ ọdún mélòó kan lọ Rashidi ńkọ́ àkàndá ó tẹ̀ tí má rí last week náà ni sọmọ Ìjẹ̀bú Àbí náà ló fẹ́ ọmọ Fúlàní kan lẹ́gbẹ̀ẹ́ ibà ló fẹ́ ṣé òṣàtánà náà ṣé kò ti bá Fúlàní tán Fúlàní Yorùbá Fúlàní á máa pọ̀ sí Fúlàní gan fúnra wọn ń pọ̀ sí Yorùbá tó bá Fúlàní tán àwọn náà ń pọ̀ sí ó ti tán it's a matter of time tí nǹkan kan báyìí ń jẹ́ wọ́n Nàìjíríà a máa dẹ́rù wọn gbẹ̀yìn ni kò sí bá ṣe fẹ́ ṣe àfi kí Ọlọ́run bá wa ṣe kí Tinubu ṣe restructuring kò sí nǹkan tá a lè ṣe sí mọ́ because agbára burúkú ló wà ní ọwọ́ president àwa Yorùbá fún èmi o èmi Yorùbá ti prove ẹ̀ fún èmi mo ti sọ lẹ́ẹ̀kan mo dẹ̀ máa tún sọ wípé anybody lè jáde kó sọ̀rọ̀ irọ́ ni anigba irọ́ ni Yorùbá máa wo báyìí ni kò sẹ́ńtà ṣe anything tágbára bá ti padà sí wọn lọ́wọ́ ṣàríàwọ̀ wọn kí ni kó wá jẹ́ Buhari ló wà ń bẹ́nu lásìkò yìí tọ́nà fẹ́ gbé ṣàríàwọ̀ Ìlọrin ẹ̀wọ̀ Ọ̀yọ́ owó Èkìtì kò sí Yorùbá kan tá a sọ nǹkan kan irọ́ ni anigba nígbà kí ni ṣé Buhari ò lọ́dún 8 àbí kí a máa rán ara létí gbogbo ohun tó ṣẹlẹ̀ ńgbà yé Buhari kò sí èèyàn kan ọmọ Yorùbá kankan tó jáde tó sọ̀rọ̀ àtẹ tó kàwé àtẹ tí ó kà àti pásítọ̀ àtàfà àti imam àti babaláwo àtàràlú àti kò sí èèyàn kan tó challenge Fúlàní o nítorí everybody bẹ̀rù agbára presidency àtàwọn governors oníkàlùkù ń wò ní bọ́ọ̀ wọ́n á mú Fúlàní within 48 hours wọ́n á fi wọ́n lẹ̀ kí ló ṣẹlẹ̀ order from above oníkàlùkù ṣàǹdúró ọ̀nà jẹ́ election káti ẹ̀ fọmọ tiwa síbẹ̀ káti ẹ̀ fọmọ tiwa síbẹ̀ àwọn yín ẹ fọmọ yín síbẹ̀ lẹ́yìn ọdún 8 ń kọ́
fẹ́ béèrè kan ní bàbá mi. Yeah. ọ̀rọ̀ tẹ́ sọ kalẹ̀ sí lórí lórí ọ̀rọ̀ ìjọba ẹ ṣe ní president lágbára gan pẹ̀lú bí a ṣe ń bá lọ yìí ṣé ẹ feel pé nǹkan tó máa papà gbẹ̀yìn ọ̀rọ̀ wa Nàìjíríà náà ni wípé nǹkan méjì kò sígbà tí restructuring ò ní wáyé tí restructuring ò bá papà wáyé tí Tinubu bá fi lè kúrò bẹ́ẹ̀ kò sígbà tí Nàìjíríà ò ní pínyà. ẹ̀yin ẹ sọ fún mi ọ̀nà tó máa gbà pín tí Tinubu bá kó bẹ́ẹ̀ tó gbàgbára padà fún Fúlàní. ṣe rí nǹkan no tẹ́mi èmi question èmi kan tí mo ti ń béèrè ẹ ti pẹ́ náà mo yé mi Tinubu bá kó bẹ́ẹ̀ tó gbàgbára padà fún wọn so kí la fẹ́ ṣe. rí nǹkan tó wà bẹ́ẹ̀ sí ni pé ẹ wà pé gbélé tó sì ń ṣe wá tẹ́lẹ̀ tá a sì ń yọ̀ tẹ́lẹ̀ tá a sọ pé Fúlàní ń pa wá lóko ó ń ṣe gbogbo ẹ̀ a sì ń wò pé kò tí ì dojú ẹ̀ bí a torí pé àlóde Tinubu kò dé ni la sì fi ní sùúrù àmọ́ nígbà tóun ti dé sí ta dẹ̀ mọ̀ pé lẹ́yìn ìgbà tó bá lọ a lérò pé bóyá anybody tún lè débẹ̀ pẹ̀lú kan tẹ́ sọ kalẹ̀ tẹ́ ní ará Fúlàní kan ti sọ tó ti lẹ́yìn tí Tinubu bá lọ Yorùbá kankan ò ní débẹ̀ mo mọ̀ pé ibi tí wàhálà máa ti bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ nìyẹn kò sígbà kò lè last Nàìjíríà ò lè last ọ̀rẹ́ nítorí Nàìjíríà ti dé bíríǹkì tó wà sí wọ́n ti fẹ́ fà á já tó ti yé so then táwọn ò bá ti ebi máa ń sọ ṣe rí nǹkan tó bá ti lè mú kí ṣẹ̀ṣẹ̀ wá ní kòkó dùn tá a bá ti ń rúbọ bó bá jẹ́ pé rúbọ tá a máa rúbọ tí Nàìjíríà fi pínyà tó máa fi pè wá ní ẹja tẹpamọ́ ìrúbọ ibi tí mo ti sọ pé ọ̀rọ̀ wa ti solution nìyẹn bó bá dẹ̀ jẹ́ pé rúbọ tá a máa rú náà tó bá dẹ̀ jẹ́ pé àtẹ̀mí àtẹ̀yìn torí Fúlàní náà tó gbógun ti yẹ́bọ̀ ẹlẹ́bọ̀ dá ẹbọ̀ ṣe fún ẹ̀rù náà ni àwọn gan mọ́ tó ń ṣe wọ́n fẹ́ bẹ fún yín jẹ́ fún yín torí wọ́n mọ̀ pé òun lọ. àwọn wà nígbà àwọn máa ṣẹ̀ṣẹ̀ wá ẹbọ ẹ̀ ń ṣe àwọn máa gbé ní kiri títì báyìí sí ni of course. a ṣe tẹsẹ̀ bọ́ báyìí ni gbogbo kan tá a máa ṣe é sí ó dọwọ́ Olódùmarè ó dọwọ́ àwọn olùmọ̀lẹ̀ báyìí bí tá à ń bá lọ yìí. nígbà tí wọ́n ti mọ àdíyé sọ lórí àwọn ọ̀dọ́ yìí wọ́n ti mẹ́gbọ́n táwọn bàbá ń pa wọ́n lọ́yẹ́ Ògùn Òṣogbo. àwa ṣáà ń gbé so wọ́n láti gbàjẹ́ fún yín. organize àwọn ọ̀dọ́ tá à ń educate wọn anyway so ibẹ̀ láti mọ àwọn ọ̀pọ̀lọpọ̀ ní wọn tá a ti rí wípé orientation wọn distraction míì nu wọn báyìí ó kàn fẹ́ gbowó ìyàwó in fact ẹlòmíì àmà béèrè question lọ́wọ́ yìí pé ọ̀rọ̀. wọ́n ní ẹgbẹ́ bá wa round up àwọn èèyàn ń dúró sà ẹ ṣeun. ẹ jẹ́ ká ṣe wọ́n pàápàá ṣe wọ́n. nímọ̀ tí fẹ́ sọ bọ́kàn tó fẹ́ chìpì náà ni ẹ ṣe gan. Àjọkẹ́ no kò tí kàn yín sà star kẹlẹ̀ sọ̀sọ̀ kò tí kàn yín Àjọkẹ́ ṣe wà ń bẹ̀. mo wà ń bẹ̀rẹ̀ ká lóye mo kí gbogbo lé o. gbogbo lé kí ẹ bá gbóhùn sókè lẹ́yìn náà ló máa kan star kẹlẹ̀ or something ẹ gbóhùn sókè mà. ẹ kálẹ́ mo kí gbogbo lé dáadé ẹ kú wa tó tónu látàárọ̀ àgbọ̀n ní tán lórílẹ̀ a máa rí yín bá o. kódà wọ́n ní tí a bá sọ̀rọ̀ débì kan wọ́n ní tí èèyàn bá mí kọlẹ̀ pé wọ́n ní àmì kan ń tàgbà. àwọn ọ̀rọ̀ míì sọ tẹ́ sọ ó jẹ́ àwọn kan míì tó yẹ pé ó jẹ́ kí èèyàn tún bẹ̀rẹ̀ sí ní tún inú rò tó bá yẹ pé ẹni tí kì í jẹ́ni tó ń ro inú jinlẹ̀ tẹ́lẹ̀. nǹkan tẹ́mi dẹ̀ rí tó tẹ̀ wá dùn mí ni pé ó pẹ́ kí ìkọ̀ọ̀kan nù wa kan ká tó máa jí pé nǹkan tí ń ṣe wá gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tèmi náà dẹ̀ jẹ́ pé mo jẹ̀bi ẹ̀ ní àwọn àyè kan a ti sun àsunpìyè gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ó dẹ̀ jẹ́ nǹkan tó dunni tó dẹ̀ bà nínú jẹ́ wípé tí a bá wo sàkùn bí nǹkan ṣe ń lọ àìkàǹkọ̀kún àìbìkítà ó pọ̀ nínú ogun tó ń ja ọmọ Yorùbá àti ogun kò kàn mí kò kúkú tí ìdọ́dọ̀ wa kò kàn mí ó pẹ̀lú nǹkan tí ó ń jẹ́ kí gbogbo ẹ̀ máa dé bó ṣe dé yìí torí ká ní pé a ti falẹ̀ mọ́ ní ọjọ́ tó ti pẹ́ bóyá bí àwọn bàbá wa kó tó kanró àwa yìí even kó tó kanró ẹ̀yin bàbá bóyá kò bá má ti jẹwọra tó yìí gẹ́gẹ́ bí olúkálukú dẹ̀ ṣe ti ń sọ látàárọ̀ pé ẹ̀sìn ó pẹ̀lú nǹkan tí ó mú ìfàsẹ́yìn bá wa gẹ́gẹ́ bí orílẹ̀-èdè àti gẹ́gẹ́ bí ẹ̀yà ní inú ìlú tá a wà yìí torí ẹ̀sìn jẹ́ nǹkan tó so ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ́lẹ̀ tí ò jẹ́ kí a dá ronú gẹ́gẹ́ bí ọmọ Yorùbá
ọ̀pọ̀lọpọ̀ ti mú ẹ̀sìn ẹ̀ síwájú kó tó mú ìjọmọ Yorùbá ẹ̀ tó dẹ̀ jẹ́ lájorí nǹkan tó ń da gbogbo kinní tó ń dàrú rèé tó fi jẹ́ pé a fi ń rí pé Fúlàní ti pọ̀ nù wa lágbájá ti pọ̀ nù wa àwọn míì tí ò tẹ̀ ń ṣèràn Fúlàní gan nítorí pé inú ẹ̀sìn tán wà yẹn ìròrí wọn ó ti yàtọ̀ kò péye mọ́ bó ṣe yẹ kó péye then ọmọ ọ̀dọ́ wa gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ náà ṣe sọ ni pé nǹkan tí olúkálukú ń lé ó ti yàtọ̀ àwọn èèyàn ò tí ì jí àwọn ọ̀dọ́ Yorùbá ò tí ì jí pé nǹkan ti ń ṣe wá olúkálukú yìí mú ẹjẹ́ ìyá àyálò àwọn òyìnbó wá ní cruise ọ̀pọ̀lọpọ̀ yìí ń catch cruise ìgbà míì tí n bá flip through orí TikTok tí bá rí oríṣiríṣi àwọn programs táwọn èèyàn ń ṣe ẹ̀rín kan máa pa mí ń pé nǹkan tí ń ṣe wá bọ̀ àti ìmọ̀ tí n bá lọ sórí Instagram náà tí n bá rí nǹkan táwọn èèyàn ń concentrate lé màá rẹ́rìn ń pé dùgbẹ̀dùgbẹ̀ tó ń bọ̀ yìí tó bá já á tabó nílé á tabó lóko nǹkan tí ò yọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn nìyẹn pé ṣàṣà ní industry tí ò ní talù á talù ẹni tó ń kọrin á talù ẹni tó ń ṣeṣẹ́ orí ìtàgé á talù ẹni tó ń ṣeṣẹ́ ọwọ́ kódà á talù ẹni tó ń ṣe àwọn programs yìí so ó dà pé òye àwọn èèyàn ò tí ì yé pé kíní yìí kò sẹ́ni tí ò ní bà tí kíní yìí tó bá dàrú tán ní ọ̀dọ̀ tèmi gẹ́gẹ́ bí ọmọdé tèmi àwọn bí kankan tí mo feel pé a ti lè ṣe àtúnṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe sọ ni pé ìjọba wọn jẹ́ àkọ́kọ́ tá a bá lè lo àkókò tí bàbá wa tán wà ń bẹ̀ tí wọ́n jẹ́ tiwa yìí tá a bá lè lo àkókò yìí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tán wà ń bẹ̀ tán bá fi lè ṣe àtúnṣe lórí àwọn policies tá a ní tó máa mú kí ọ̀dọ́ ti wá wa tá a wà ní side B tó máa mú ìdàgbàsókè tó máa fi bá wa ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tí àwọn bàbá wa gbọ́dọ̀ falẹ̀ mọ́ àwọn ta ló lè jẹ́ kó yára kó dẹ̀ bá fi ṣe bẹ́ẹ̀ ni àwọn gómìnà bẹ́ẹ̀ ṣe sọ àwọn gómìnà ló máa jọ ní ìgbìmọ̀ pọ̀ láti jọ sọ̀rọ̀ gẹ́gẹ́ bíi pé àwọn tó wà ní south west wọn bí tán bá jọ ṣe meeting tí ọ̀rọ̀ wọn bá yéra wọn but tá bá wo most of àwọn olùdarí wa yìí náà ẹ̀sìn inú ìgbèkùn ẹ̀sìn lọ́pọ̀lọpọ̀ wọn náà wà so kò jẹ́ kó mú ìjọmọ Yorùbá wọn gan kò jẹ́ kó dúró ṣinṣin ẹ̀sìn ti ń ronú fún ọ̀pọ̀lọpọ̀ wọn náà ìbákan náà ló bá àwọn ọba wa torí tá bá kú lọ́dọ̀ àwọn gómìnà wa àwọn ọba wa ló yẹ kó tẹ̀lé àwọn ọba wa gan ló wá jẹ́ nǹkan tó wá jẹ́ ìbànújẹ́ jù torí àwọn ló yẹ kó jẹ́ òpómúléró fún wa ń pé táwọn gómìnà tí wọ́n bá tiẹ̀ sọ pé àwọn ti ń wọ́n wu àwọn ibi tó yẹ kó àwọn ló yẹ kó máa pè wọ́n ṣàkíyèsí ń pé ẹ ń fìyà yìí jẹ wá lọ́wọ́n àyè báyìí àwọn ìyà yìí ń jẹ wá àmọ́ àwọn ọba wa gan àwọn ló mú ẹgbàá dání tó ń kabò wá lórí tó dẹ̀ ń fin wa látòrí torí ọ̀pọ̀lọpọ̀ ọba wa gan wọ́n ti sún kúrò nínú ìjẹ́ ọmọ Yorùbá ẹ̀sìn ló ń ronú pọ̀pọ̀lọpọ̀ nínú wọn nínú àwọn nǹkan tẹ́mi lè suggest fún pé tí ìgbìmọ̀ bá wà tó jẹ́ pé àwọn ìgbìmọ̀ tó wà in charge of chieftaincy and kìnnì kan ó dà pé there's a portfolio for it àwọn ìgbìmọ̀ yẹn ó ṣe pàtàkì kí wọ́n jókòó kí ẹ̀kọ́ ìdánikọ́ńkọ́ kó wà fún àwọn ọba wa bóyá kán tó gorí oyè ni o àbí kán tiẹ̀ tó gorí oyè ní gbogbo kíní yẹn gbọ́dọ̀ ti wá sí ètò ó gbọ́dọ̀ ti ní policies guidelines rules and regulations dandan ni ẹ gbọ́dọ̀ tẹ̀lé gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tó bá ti fẹ́ jọba lẹ̀ Yorùbá àwọn nǹkan báyìí dandan ni fún ẹni kó o tẹ̀lé lóòótọ́ wọ́n máa ń ní ọba ba lórí ohun gbogbo but wọ́n gbọ́dọ̀ tọ́ wọn sọ́nà ń pé báyìí la ṣe ń ṣe gẹ́gẹ́ bí ìjọmọ Yorùbá yín gbọ́dọ̀ jẹ́ àkọ́kọ́ ó gbọ́dọ̀ jẹ́ àkọ́kọ́ táwọn ọba wa bá dúró torí tán bá máa ṣe òṣèlú náà àwọn olóṣèlú náà àwọn náà ló máa wá bá but táwọn ọba wa bá ti dúró torí àwọn gangan ló yẹ kán jẹ́ that standing gap fún wa gẹ́gẹ́ bí àwọn bí aráàlú àti síjọba àwọn ló yẹ kán jẹ́ aṣojú wa lọ́dọ̀ ìjọba pé kíní yìí ò gbọ́dọ̀ bàjẹ́ ẹ jẹ́ ká mú kíní kó dúró but ìjẹ́ Yorùbá tí wọ́n gan ò dúró déédéé torí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wọ́n ti wọnú ẹ̀sìn àjòjì ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wọn ò rí dáadáa nínú ìṣẹ̀ṣe wa ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn gan náà ń ta àbùkù bá ìṣẹ̀ṣe wa wọn ò lè pè wọ́n síbi tán ti fẹ́ ṣe ọdún eégún kọ́pọ̀lọpọ̀ nínú wọn yọjú àmọ́ tó bá ní wọ́n fẹ́ ṣe nǹkan nípa ilé ìjọsìn wọ́n máa wà ń bẹ̀ so àwọn kan ti jẹ́ kí àbùkù kó wà nínú àṣà àti ìṣe wa tó dẹ̀ jẹ́ pé wọ́n gbọ́dọ̀ correct ẹ̀ láàrin àwọn gan gbọ́dọ̀ correct ẹ̀ àwọn fúnra wọn àwọn àṣà àti ìṣe wa wọ́n ti bà lójú jẹ́ wọ́n ti tẹ̀ mọ́lẹ̀ àrífín ti bọ́ba àrífín ti bájòyè látara ìwà àti ìṣe táwọn gan ń wù láwùjọ
àwọn gan wọn ò dúró tán ẹnu wọn ò kálù wọ́n ní àkúkú ìjòyè ó sàn jẹnu mi ò kálù lọ ọ̀pọ̀lọpọ̀ ò dúró ṣíṣí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ ọba gan wọn ò lè sọ̀rọ̀ kàṣe kí nǹkan tiẹ̀ tó dé kó tẹ́lu pé apolúwo àbí ká tó pe odùbọ̀nà káwọn kan tiẹ̀ kọ́kọ́ tiẹ̀ ságbára pé gẹ́gẹ́ bí ọba pé yes mo tó tán tó bá fọwọ́ ní òpẹ́ bí kí làwọn kan tó ń kọ́ wọn kí ni nǹkan tó ń bá wọn ṣe ọ̀pọ̀lọpọ̀ ààfin ọba mi ni ò nílé ẹ̀kọ́sẹ̀ mọ́ kò síbi tó ti ń kọ̀sẹ̀ kò sórí ojúbọ èṣù kò sí ojúbọ kankan nínú kinní mọ́ so a gbọ́dọ̀ padà sí ibẹ̀ ọ̀dọ̀ wọn ló ti gbọ́dọ̀ bẹ̀rẹ̀ tá a bá fẹ́ kó dúró wọ́n gbọ́dọ̀ dúró ṣinṣin wọ́n gbọ́dọ̀ mú àṣà àti ìṣe wa dúró tó bá mú dúró ó máa dọ́dọ̀ wọn ọ̀dọ̀ wọn gómìnà láti bẹ̀ ó máa wọnú ilé ẹ̀kọ́ wa àwọn ọmọ ilé ẹ̀kọ́ wa náà wọ́n á bẹ̀rẹ̀ sí ní kọ́ wọn ní gbogbo kinní yìí then gbogbo àwọn bàbá wa irú ẹ̀yin bàbá wa báyìí àwọn bàbá wa Ndé Abímbọ́lá bàbá Wọlé Ṣó ìgbà míì omi ẹkún máa gbọ̀n mí tí bá wo ọjọ́ orí àwọn bàbá yìí pé táwọn bàbá yìí bá lọ ṣé wọn ò gbé kinní yìí lọ tán báyìí torí àwọn tá a la fẹ́ rí tán fẹ́ jà fitafita torí ẹnu wọn tòlú ẹnu wọn tóde wọ́n ti rìn wọ́n ti jáde wọ́n ti lọ káàkiri àgbáyé wọ́n mọ̀ ọ̀yàn tí àwọn eléyìí bá find it difficult láti ṣe kinní ṣé àwọn ọmọ ọ̀sìn tọ́pọ̀lọpọ̀ nu wọn gan ò fẹ́ kàwé báwọn náà ṣe wá fẹ́ ṣe nígbà táwọn bàbá tán kàwé tán mọ̀ ọ̀yàn tán ti jáde gbogbo wọn bàbá yẹn gan bí ìgbà tó ti sún wọn wọ́n kàn ṣáà dálẹ̀ pé ẹ̀yin lẹ mọ̀ ẹ ti sọ nǹkan nù bó wá wù yín kẹ́ bó wù yín kẹ́ má mo èmi rí i pé bóyá ibi tí àwọn bàbá wa tán wà ń sìn nìyẹn kọ́nà túbọ̀ jẹ́ ká rí wọn pẹ́ so mo fi pé tí gbogbo àwọn bàbá wa yẹn tán bá wà pọ̀ dẹ́n kán jẹ́ kí àṣà àti ìṣe wa kán jẹ́ kí ó wuyì bóyá a máa ní èèyàn kan náà ti sọ̀rọ̀ nípa bóyá ilé amóhùnmáwòrán àti asọ̀rọ̀mágbèsì tó yẹ pé àṣà àti ìṣe wa ló máa ké tó ẹ̀ níbẹ̀ kán jẹ́ bí àwọn ní mùsùlùmí àti kejì náà báwọn náà ṣe máa ń lọ sórí gbogbo ẹ̀ tán ń polówó fáwọn èèyàn kán jẹ́ káwọn èèyàn rí adùn tó wà níbẹ̀ kán jẹ́ kán mọ̀ pé kò sábúrú ń bẹ̀ kán jẹ́ kán mọ̀ pé kò ń ṣe nǹkan tó ń ṣaburú níbẹ̀ nǹkan tó dání kán jẹ́ kó wà enticing fáwọn èèyàn káwọn ọ̀dọ́ kan rí àgbọ́yé ẹ̀ torí nǹkan táwọn ọ̀dọ́ ń rí ń pẹ̀ is the bad part of it ló ń jẹ́ kán rí they are always projecting it as something bad something evil but once they make it look very beautiful there is nothing kò sí nǹkan kan tó bójúbójú nu kinní yìí gbogbo kinní nǹkan tó dání ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan sà ẹni gbogbo ohun tó yẹ ká fi ṣagbára wọ́n ti sọ pé ẹbọ ni kò dáa olúkálukú ti filẹ̀ tí wàhálà bá dé sìn kí la fẹ́ fi jà àwọn tó dẹ̀ fẹ́ gógun wá bá wa jà gbogbo nǹkan ogun làwọn mú lọ́n ní àwọn nǹkan tó dẹ̀ mọ̀ pé wúlò tó lágbára ju tiwọn lọ táwa ní lọ́wọ́ wọ́n ti sọ fún wa pé kò dá mọ́ táwọn bàbá wa tán ló ń gbà yẹn so nítorí ọ̀pọ̀lọpọ̀ èèyàn wà tán máa yìí sọ̀rọ̀ so ẹ jẹ́ kí nǹkan tẹ́mi kàn rò nìyẹn ní àbá mo lè mú wá. ẹ ṣe. kó ètò látàrọ bàbá wa ẹ kú o ms bàbá ṣe wà ń bẹ tẹ bá wà ń bẹ ẹjọ ẹ sọ̀rọ̀ kí tiktok má dà wá nù. mo gbọ́ yín mo ń wò. ok sir. ó rà pé ṣàtọ́lá ní kan pick wọn up. ok Big Joes ẹ lè béèrè yín. telestock ẹ lè sọ̀rọ̀ báyìí. ok. ìyẹn ó ti. ok. Big Joes. gbàtọ́. suggestion bó ṣe ń bá trend yẹn lọ àti tó kúrò lọ. ṣé ń gbọ́ mi. ok à ń gbọ́ yín. à ń gbọ́ yín. ok suggestion tèmi ní lórí tó wà lẹ́yìn ní. CNN Yorùbá ẹ jọ ẹ mute tó bá gbé yín wọlé tẹ́ ẹ bá mute ẹ wo èmi ò ní sùúrù o ọmọ Ògún lèmi ọwọ́ mi dẹ̀ yà gan máa ṣẹ́rí yín mọ́kàbá ni ẹ ṣeun ẹ gbóhùn sókè bàbá mi. ok n tí èmi rò pé ó máa jẹ́ solution sí nǹkan yìí ni pé kí àwọn tó bá jẹ́ àwa tá a jẹ́ youth àwọn àgbàlagbà ẹni tó bá ní knowledge kan ọ̀ tó bá ní skills kan tó a lè fi empower àwọn youth ẹgẹ́ tì mí bẹ́ẹ̀ yẹn tí ò ní jẹ́ pé àìsówó gangan ni wọ́n máa fi gbà wọlé sí wa lára padà because most issue tá à ní nìyí pé àwọn tó bá fẹ́ jẹ́ leader wa tó jẹ́ lórí nílẹ̀ Yorùbá nítorí máa padà bá wọn sọ náà ni pé alpha o ìwọ ò ló lọ ó yá wá gba owó ó ní ọba kan kí n má dà kọlù yẹn torí mi fẹ́ issue tó jẹ́ pé olóṣèlú ló fọba yìí síbi ibẹ̀
bọ́ńgbà tí ò fẹ́ ṣètò olóṣèlú yẹn mọ́ wọn láwọn máa yọ tí ìbá ṣe pọ́nà bá ṣe pé ẹlòmíì tó jẹ́ pé ó ń sọ̀pọ́ọ̀tì ńgbà yẹn ó padà wọlé tó bá jẹ́ pé nìyẹn ò padà wọlé ni even wọ́n padà lọ kọ́ọ̀tì everything tọ́nà padà ní kẹ́ni yẹn ó wìn tó jẹ́ lùtọ̀dọ̀ mi tí mo ti wá so tó bá jẹ́ pé nìyẹn ò padà wọlé ni wọ́n ti láwọn yọba yẹn dáyé ẹ̀yẹn náà ẹ̀yìn máa jẹ́ sán máa yọba láì ṣe pé kínní politician ló ń control most àwọn ọba tá à ń sọ pé bóyá à ń ní ẹgbẹ́ tèmi báwọn most àwọn tó dẹ̀ pọ̀ jù nínú politician àwọn Fúlàní tá à ń sọ̀rọ̀ yìí ni tẹ́ bá lọ wádìí dáadáa so kò sí tó wà bíi pé bóyá ọba fẹ́ ṣe anything lórí rẹ̀ because most power báyìí ní ìsìn politician ló ń rúlé ọba bọ́n tí mo rò ní pé táwa gangan bá build ara wa instead of ti poverty tó fi mú wa lọ ṣe nǹkan tó fi mú wa talẹ̀ bàbá wa tó fi mú wa tà fún àwọn ẹrú yìí gẹ́gẹ́ tì mí báwọn táwa gangan bá bóyá èèyàn kan tó bá ní ọpọlọ bóyá bíi nípa anything online because most àwa youth báyìí most wa focus lórí yahoo kò jẹ́ ká lè focus lórí pé ok báwo gan ni ilẹ̀ Yorùbá ṣe rí báwo la ṣe fẹ́ wá history báwo la ṣe fẹ́ ṣe kinní kan bẹ́ẹ̀ tó bá ní knowledge tó mọ history ó lè ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ẹni tó ní knowledge tó lè make owó online wọn ò jọ open TikTok account òun ò máa sọ history lórí TikTok account wọn ò jọ máa lọ sí live owó tí wọ́n bá ń rí bíbẹ̀ wọn ò jọ máa share rẹ̀ as team wọ́n máa ṣiṣẹ́ papọ̀ ní team kò ní jẹ́ individual because téèyàn bá ń ṣiṣẹ́ individual yóò ní issue but téèyàn bá ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú team ó máa ṣe kí ni ó máa mú value wá bóyá èèyàn kan wà tó jẹ́ pé yàtọ̀ tó ṣe history lòun mọ̀ ó mọ bá ṣe máa ń design ẹnìkan mọ bá ṣe lè print ẹ̀ jáde wọn ò tún jọ ṣiṣẹ́ papọ̀ so yóò ní pé kò ní jẹ́ pé bóyá àwa máa ṣe ní ẹyọ kọ̀ọ̀kan bóyá èèyàn kankan tó bá jẹ́ ní tó lágbára kàn lè gbé bí ọ́ọ̀lì kan kalẹ̀ síbi kan kó ní pé ìwọ tó kó kàn hànà sí ìwọ tó bá mọ̀ pé o ní knowledge kan o àbò o ní skills kan àbí ìwọ ní interest láti mọ̀ wá síbi bí an interview ẹgẹ́ tì mí bẹ́ẹ̀ yẹn so ibi làwọn nǹkan yìí máa ti máa start díẹ̀ téèyàn bá kọ́kọ́ ríyàn 20 ń ríyàn 50 ń ríyàn 60 wọ́n dẹ̀ máa compulsory rẹ̀ pé gbọ́dọ̀ jẹ́ dandan ọmọ Yorùbá tí wọ́n verify pé ọmọ Yorùbá ni kò ní jẹ́ pé bóyá elédè mi ò tún wá máa darapọ̀ tí ó tún fi wá dàrú wọ́n verify rẹ̀ pé dandan ọmọ Yorùbá ni wọ́n wá sọ bóyá o ní knowledge kan àbó kan mọ̀ pé ọ̀nà kan àbí wọ́n gangan fẹ́ di pé o fẹ́ máa make owó fún ara ẹ̀ fẹ́ wà okay o fẹ́ wà financially stable wá síbi bí jẹ́ ká kọ́ ẹ ní nǹkan tó máa fi ṣe kíni tó máa kò sẹ́ni tí ó gbọ́ pé lọ́fẹ̀ẹ́ kì í ṣe pé wọ́n máa gbowó lọ́fẹ̀ẹ́ kò sẹ́ni tí ó gbọ́ tí ò ní wò yí pé wow kíní yìí opportunity ni fún mi jẹ́ kí n lọ grab ẹ̀ àwọn èèyàn díẹ̀ ó wà àwọn kan wò pé irọ́ ni bọ̀ nínú àwọn tó bá wá yẹn náà padà máa lọ ròyìn fáwọn tí ò bá wá pé nǹkan yìí dá o ibẹ̀ ni ti máa kó sí wọn ní ọpọlọ padà gbogbo ọpọlọ òṣì tán ti gbogbo nǹkan tán ti kó sí yẹn lórí tó ti ìfẹ́ẹ̀tì gbogbo ọpọlọ wọn náà ti máa fà jáde padà nínú bọ́n bá ṣe ń kọ́ skills yẹn náà ni gbogbo àwọn history kankan tán ní kan council yẹn ni wọ́n ti máa kọ́ wọn wọ́n ti máa kọ́ wọn padà then nípa ti education náà a ní issue pẹ̀lú yẹn because tá a bá wò bọ́n ṣe wá gbé education wá sí Nàìjíríà ó yàtọ̀ sí bí wọ́n ṣe ń lo education ní àwọn outside country yẹn outside country ìtọ́mọ́ bá mọ̀ tán bá rí ní tó bá ti lọ primary kìíní kan ìgbà tó bá fẹ́ lọ secondary táwọn aká ní secondary bíbí ìgbà tó bá fẹ́ lọ síbi secondary yẹn in tó bá mọ̀ dáadáa tán mọ̀ pé o ní talent yẹ inú tí ó lọ rídì kì í ṣe pé teacher ẹgbẹ́ àfi example teacher mọ̀ subject ẹyọ kan different teacher dẹ̀ kọ́ mọ̀ ní subject mẹ́wàá wọ́n dẹ̀ fẹ́ kọ́ mọ́ gbogbo mẹ́wẹ̀ẹ̀wá yẹn lórí ẹyọ kan dẹ̀ làwọn mọ̀ ṣé wọn lè ń dọpọlọ ọmọ yẹn gan sàn ní dọpọlọ rẹ̀ rú bọ̀ láwọn other country yẹn tá a bá wo bíi China tó mọ bá ṣe lè build motor school tí ó lọ school tán ti build motor ni kódẹ̀ tó jáde ní school ni ó ti máa build motor bọ̀ lọ́dọ̀ wọn bíbí yìí ta kàn mọ̀ ní ká ti so ìbò tí ò nítumọ̀ ìbò tí ò lè mú owó wá tí ò lè mú ẹni tí wọlé ó wá di pé òṣì wá ń ta wá gidi ìbò tí ò lè mú owó wá ká ti so ìbò yẹn ọmọ kékeré ní China yóò build nǹkan gidi jáde wọ́n tà jáde fún wa wọ́n fi ṣe nǹkan ní US mostly tán ṣe ń bibẹ̀ AI ló ń ṣiṣẹ́ AI ló ń bá wọn ṣiṣẹ́ yẹn àwọn wo ló ń ṣebí torí pé wọ́n ń lu ọpọlọ wọn kò í ṣe nǹkan tí ò nítumọ̀ rubbish téèyàn bá kó rubbish sórí memory card òṣì náà ni memory card yóò máa ṣe téèyàn bá kó rubbish sínú ọpọlọ òṣì náà lọpọlọ máa ṣe but téèyàn bá kó nǹkan gidi sínú ọpọlọ nǹkan gidi
ni ó máa ṣe kíni ni ó máa wá sí ibibẹ̀. So ká mọ bí education yẹn bó ṣe máa wà correct padà tí ò ní jẹ́ pé nǹkan tí ò wúlò fún ọmọ ló ń lọ ń read school. Ọmọ fẹ́ ṣe sáyẹ́ǹsì wọ́n lọ fi sí zoology àbí kí náà máa pe kíní yìí tí ò ní ìtumọ̀ tí ò ní value. School mélòó ló wà ní Nàìjíríà? So kó jẹ́ pé education tí àwa tá a bá jẹ́ parent, àwọn tó bá jẹ́ parent, school tẹ́ bá fẹ́ kó ọmọ yín ó lọ, ẹ jẹ́ kó jẹ́ pé kókó nǹkan báyìí lẹ fẹ́ kó ṣe, kẹ́ ẹ dẹ̀ make sure pé ẹ sponsor rẹ̀ débi pé nǹkan tó fẹ́ ṣe yẹn gangan lẹ̀ ń jẹ́ kó ṣe, kì í ṣe rọ́bìsì ló lọ́ ṣe. Then ti tètí mo sọ yẹn ká start tí wọ́n bá fẹ́ wá sí live next time, so bóyá máa sọ̀rọ̀ nípa rẹ̀ láti start community kéékèèké kan tó jẹ́ pé máa fún àwọn èèyàn ní empowerment. Bóyá tó bá lówó tó bá fẹ́ ṣe sponsor, ẹni tó bá ń ta ọjà tó bá ń ṣe kankan, ìwọ tó bá ní skills kan tó fẹ́ máa kọ́yàn, ẹni tó bá ní interest láti ṣe kíni láti kọ́, yóò wá jọ ọmọ Yorùbá nìkan tó verify pé ọmọ Yorùbá ni, so that àwọn tá à ń ṣe yìí wọn tó nílé wọ àárín wa. So tí a bá ti ń ṣe yẹn, ibẹ̀ láti máa change brain àwọn tí brain wọn ti wà affected pẹ̀lú bóyá religion àbí nǹkan kan, lẹ́yìn wọ́n ti máa change brain wọn díẹ̀. So tèmi rò pé ó tún lè jẹ́ solution nìyẹn. ẹ ṣe gan o. Ọ̀ṣátọ́lá ta ló ń moderate? Àbọ̀ yìí o, àbọ̀ ṣiṣẹ́. Ìyá Múlíká ṣe wà bẹ́ẹ̀, mi ì fẹ́ gbà lẹ́nu ẹni tó ń darí. Ìyá Múlíká. Àyà wọn ti lọ ṣe nǹkan kan. Big Joe ẹ máa bọ̀ lókè, ẹ̀yin náà ẹ máa bọ̀ lókè. Ẹ wá dá sí tọlọ́hún. Ìkíní àtà ló gbé àwọn èèyàn wá sílẹ̀. Àkàrà àbúrò lòun fẹ́ contribute o. Ó yá bàbá Àkàrà, ó yá ẹ gbóhùn sókè. Tí bàbá Àkàrà bá sọ̀rọ̀ dílẹ̀, dáì pé bàbá Kẹsàn-án ló ṣáájú ìyá àbí bàbá CNN Yorùbá wá sókè. Mi wá mọ ẹni tó ń moderate ni wọ́n mọ bó ṣe ń gbà àwọn èèyàn wá sókè. So ni wọ́n mọ order of the kìíní. Bàbá Àkàrà ṣe wà ń bẹ̀ sà. Ok, tí bàbá Àkàrà bá sí ń bẹ̀, mi mọ ẹni tó jù nù bàbá Kẹsàn-án àti yìí. Olówó Èkó ẹ káàbọ̀. Ẹ kálẹ̀ ògbólé o. Èèyàn kan ti ń sọ̀rọ̀ ẹ kálẹ̀. Ògbólé wọn tá mo kí o, ìyá mi Ọ̀ṣátọ́lá ìbáyín o. Bàbá ẹ kú òun látàárọ̀. Mo gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ gbẹ̀ ló wọ̀ mí létí tó dẹ̀ wọ̀ mí lákìnyẹmí ara. Ṣùgbọ́n àwọn ibì kan wà tí mi ro àwọn nǹkan kan sí. A dẹ̀ ti ń gbọ́ àwọn nǹkan yìí. Bẹ́ẹ̀ ṣe gbogbo nǹkan tẹ́ ń sọ látàárọ̀, ó ti ní àwọn ibì kan tó yẹ pé ọpọlọ mi padà lọ lórí àwọn nǹkan méjì tó yẹ pé wọ́n ń lò fún wa báyìí. Ó ní máa nǹkan tí wọ́n máa ń pè ní Akeugba Gold. Àwọn nǹkan tẹ́ sọ yìí ó máa ń jábọ́ lẹ́nu nígbà ní ẹ̀kọ̀ọ̀kan tó yẹ pé òun fúnra ẹ̀ ò ní mọ̀. Tó wọ́n máa sọ, ó lè máa sọ̀rọ̀ lọ kó ti gbàgbéra, kó wọ́n máa sọ̀rọ̀ pé àṣíríà ó máa padà dúró bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ ńlẹ̀ Yorùbá tàdé ń pè ní ọmọ Yorùbá. Ó kàn lè dídí máa sọ̀rọ̀ lọ kó máa sọ̀rọ̀ wípé strategy tá gbọ́dọ̀ lò lélẹ̀. Ẹ wo gbogbo gọ́fìnà tó wà ńlẹ̀ Yorùbá, Kristẹni ni gbogbo wọn. Gbogbo iṣẹ́ tá gbọ́dọ̀ ṣe, a gbọ́dọ̀ ṣiṣẹ́ lórí 2027 kí káwọn náà lè ní àwọn gọ́fìnà tó jẹ́ Mùsùlùmí. Dájúdájú gbogbo nǹkan tí tá à ń sọ yìí tí à ń wò pé bóyá bíi mistake ni àwọn arábí ìfi ń sọ, kò ń ṣe mistake. Wọ́n ní mission lórí gbogbo nǹkan tí wọ́n ń ṣe yìí. Ó tún ní ọ̀gbẹ́ni kan náà tí wọ́n máa ń pè ní Ọlọ́run ààrẹ òpìtàn. Àwọn nǹkan tẹ́ ń sọ yìí, gbogbo àwọn ìtàn tẹ́ sọ, àwọn ìtàn Jálumi bí wọ́n ṣe fi ẹbọ ṣẹ́gun bọ́ ẹ̀ ṣe gbogbo ẹ̀, kò ní ever sọ ìtàn kó sọ débi ibẹ̀ yẹn. Àwọn kan tó wí láwàyí lọ sójú ogun ọ̀hún lọ́wọ́ máa rí. Kò ní ever sọ ìtàn kó sọ àwọn nǹkan báyìí pé àwọn ẹbọ tó fi ṣẹ́gun, àwọn kíní kan wí láwàyí lọ sójú ogun, àwọn igbá wí láwàyí lọ sójú ogun. Òun nìkan tó máa sọ nítorí pé ó fẹ́ ṣe kíni, ó fẹ́ fi àwọn nǹkan tó ń sọ nípa ìtàn yẹn kó fi favour nǹkan tó ń gbàgbọ́ nínú ẹ̀. Àwọn pípù yìí nǹkan tẹ́ sọ lálẹ́ yìí, òun ló yẹ kí n rí pé ojú ayé gidi òun ló ń bọ́ ọmọ Yorùbá ṣe. Ó gbóyàn tó bá ń tẹ́tí sí wọn tó àìgbóyàn tó àwọn èèyàn tó ń gbọ́ wọn dáadáa wà lórí ètò yìí, àwọn máa rí pé nǹkan tí mò ń sọ yìí òótọ́ wà náà rẹ̀ tí mò ń sọ yìí. Ojú ayé gidi òun ló ń fi gbogbo àwọn nǹkan tí wọ́n sọ yẹn òun ló fi ń bá àwọn ọmọ Yorùbá ṣe, tí àwọn àdẹ̀rí tá a máa rò pé lóòótọ́ ìfẹ́ ọmọ Yorùbá yẹn ọgàn òun lọ ní lọ́kàn.
whereas dẹ̀rẹ̀ ó ní ibi tí wọ́n belong sí tó yẹ pé wọ́n kàn fara pamọ́ wọ́n ṣe ṣekúṣẹyẹ wọ́n á wò pé ẹ jẹ́ ká wò pé ìran wa náà là ń jà fún ṣùgbọ́n wọ́n ní nǹkan tó wà ní ìsàlẹ̀ ikùn wọn tó yẹ pé wọn ò sọ jáde àfi tí kíni máa ń bọ́ sẹ́nu wọn tó máa ń bọ́ sí wọn lẹ́nu by mistake bóyá máa ń bọ́ sí wọn lẹ́nu. nítorí ẹ̀ gbogbo àwọn ìtàn tí wọ́n parẹ́ nílé ìwé yìí ọ̀nà tí ó bá jẹ́ pé a lè gbé gbà tó yẹ pé àwọn tó yẹ pé wọ́n ní àwọn original history lọ́wọ́ yàtọ̀ sí àwọn nǹkan tí ọ̀gbẹ́ni yẹn máa sọ ńgbà mí tó yẹ pé àwọn náà lè máa ṣe àwọn ètò yìí lórí àwọn ayélujára tó dẹ̀ máa mú àwọn evidence wá pé bó ṣe rí lélẹ̀ tá bá ti rí gbogbo àwọn yẹn náà àwa náà ń gbìyànjú sọ̀dọ̀ wa náà láti sọ pé à ń ṣe àwọn program láti máa bá àwọn èèyàn sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó yẹ pa lè sọ ìyẹn àwọn nǹkan méjì yẹn àwọn yẹn dúró bẹ̀ lórí ti àwọn èèyàn tó bá mọ̀ ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n fẹ́ sọ bẹ́ẹ̀ ni pé anybody tó bá mọ̀ pé bóyá ìdílé ọlọ́ba lòun ti wá àti máa fẹ́ ẹ̀yà míì kó jẹ́ kó di èèwọ̀ fún àwọn nítorí ibi tá bá ti ń fẹ́ yà míì kò sígbà tá à ní fi ọlọ́mọdé fi wèrè ìjọba ibi tí ìwọ tó mọ̀ pé ọba lè padà kàn ẹ́ lọ́la tó wá gba ilẹ̀ bòmíì lọ tó lọ fọ́mọ ń bèbẹ̀ ọmọ tí yẹn bá wá bí yẹn náà tó bá yẹ pọ́dọ̀ àwọn ìyá náà ló lòsì ìgbà olò náà ní padà wá kó pé òun fẹ́ wá gbẹ̀tọ̀ bàbá òun náà fẹ́ wá jọba gbogbo àwọn ipò yẹn wọ́n gbọ́dọ̀ máa mọ̀ bóyá láti máa sọ gẹ́gẹ́ bí gbogbo àwọn èèyàn tí ń ṣe ń sọ látàárọ̀ pé ókè o gbogbo ẹ̀yin tó bá ti ṣẹ̀kẹ́ dáadáa tó ti wò pé ibi tó ti lọ yan ìyàwó ó máa jẹ́ ibi tó yẹ pé ó máa ní ìfàsẹ́yìn fún ilẹ̀ Yorùbá lọ́jọ́ ọ̀la gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn kí wọ́n stop ẹ̀ pé nítorí ìdí eléyìí òun ló ṣe ní lè ṣerú nǹkan báyìí o kò ń ṣe pé bóyá o lẹ́tọ̀ọ́ sí ẹ̀tọ́ ẹ̀ ni ṣùgbọ́n torí ìdí eléyìí òun ló ṣe ní lè ṣe nǹkan báyìí nítorí mo ti wo sàkún mo ti wo oríṣiríṣi mo ti rí pé ó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ dáadáa láwùjọ wa tábà wo ti ètò ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ ti Gbádébọ̀ Rose Vivos ìwọ fúnra ìyá ọmọ Ìgbò nígbà tí wọ́n náà ti sọ pé o ti fẹ́ múyàwó o tún mọ ọmọ Ìgbò ọ̀nà wádà tí ó yẹ pé kó wá fi gbà ẹ́ gbọ́ kó jẹ́ pé lóòótọ́ ọmọ ọkọ ní ẹ̀ta ló fẹ́ gbà ẹ́ gbọ́ kò sí nǹkan tó fẹ́ gbà ẹ́ gbọ́ gbogbo àwọn ibẹ̀ yẹn náà a gbọ́dọ̀ tún máa pe àkíyèsí ìwọ tó bá ti wá láti ìdílé ọba kó tún máa pa àkíyèsí wọn náà sí àwọn nǹkan tí mi kàn ní tí mo kàn fẹ́ dá sí ní alẹ́ nìyẹn bàbá ṣeéṣe fún yín adẹ̀ ṣeéṣe fún gbogbo wa àwọn alálẹ̀ máa tì wá lẹ́yìn láṣẹ Èdùmàrè àwa náà ọba tọ̀dọ̀ wa náà ti papòdà nílùú ìsọ̀dọ̀ wa báyìí Olódùmarè á yàn fún wa Ẹ̀fà á yàn fún wa wọn ò ní yan olórí burúkú lé wa lórí láṣẹ Èdùmàrè ọ̀tọ̀dọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ àbọ̀ mi rè. ẹ ṣe. àṣẹ o bàbá Akẹ̀sán baálẹ̀ ẹ̀já àṣẹ o bá mi. ẹ jọ nǹkan tí mo fẹ́ sáré sọ kí Mr. CN Yorùbá kan tó gbẹnu sí máìkì ni bàbá mi ẹ jọ mi mọ nǹkan tí àwọn àgbààgbà àbí bóyá àwọn commissioner of education wa àbí commissioner of arts cause a máa ń ní àwọn kinní wọ̀nyẹn ní àkókò tá a dé yìí mi mọ bóyá àwọn bàbá wa tí wọ́n dẹ̀ mọ ṣe àpò àwọn bàbá wa míì wà wọn ò mọ nǹkan tó ń bọ̀ àwọn cause gbogbo wa náà la need sanitation cause àwọn bàbá wa tó dúró sílé gan àwọn bàbá wa míì náà ní sanitation tí mo mean in sense that àwọn bàbá wa tẹ́ pé wọn sí nínú ẹ̀sìn kankan mìíràn tẹ́ pé wọ́n fẹ́ sọ̀rọ̀ bóyá wọ́n fẹ́ kí fún wọn á sì máa kí àwọn kíní Jésù wọn á sì máa mú aláwọ̀ gbogbo wọ̀nyẹn mu ṣe pé àwọn ò mọ̀ so mi wàá mọ̀ nǹkan tí àwọn ìgbìmọ̀ àbí ẹni tí ń ṣe bóyá àwọn commissioner for art wọ̀nyẹn commissioner for culture wọ̀nyẹn kí ni àwọn bàbá wa lè bá wa ṣe kí wọ́n jẹ́ kí wọ́n bóyá wọn ò gbọ́ sí nǹkan tó ń bọ̀ yìí àbí nǹkan tó ń ṣẹlẹ̀ àbí nǹkan tó wà ìyẹn ìkíní àti àwọn commissioner for education wa tó di tilẹ̀ Yorùbá mú bí wọ́n ṣe lè bá wa ṣe tó ṣe lè gbé history wa padà the original kì í ṣe pé kó jẹ́ pé Kiriyó ló máa kọ́ wọn ní history ilẹ̀ Yorùbá ò débi pé a máa sọ̀tàn Israeli fún wọn kì í dẹ̀ ṣe pé Allahu ló máa kọ́ wọn tó yẹ pé a máa sọ̀tàn Saudi fún wọn pé kí ni wọ́n a lè ṣe náà ẹ yẹ ká gbà pé òkè àṣẹ ní tì mọ́ báyìí pé òkè afẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ now kí la fẹ́ ṣe now táwọn yẹn tó máa ṣe kàn wọ́n létí débi wípé history wa máa padà sí school first ẹ mọ̀ torí bí brother yẹn ṣe sọ lẹ́ẹ̀kan yẹn kí ni all angle la gbọ́dọ̀ touch o a gbọ́dọ̀ sọ pé nǹkan báyìí la fẹ́ face
like bá a ṣe wà báyìí ó dàbẹ́ nípa máa lọ́wọ́ tó pọ̀ bíi a lè lọ aka lọ́wọ́ tó pọ̀ tó yẹ pé bá a ṣe ń débí ló ń débẹ̀ yẹn tó yẹ pé everything wa ìwọ tó fẹ́ jẹ́ Yorùbá ká máa jẹ Yorùbá ká máa mu Yorùbá ká máa wọ Yorùbá ká máa ṣe everything Yorùbá gbogbo nǹkan even débi pé gan tó bá fẹ́ ṣe ìgbéyàwó gbogbo nǹkan tó máa ń ṣe wọ̀nyẹn pátápátá everything àbí àwọn òròlé àwọn gbogbo kinní wọ̀nyẹn tó a máa ṣe so like nǹkan tí mo fẹ́ dídì bá yín sọ pé kí la fẹ́ ṣe tàbí kí lẹ ti ṣe àbí kí la fẹ́ ṣe débi pé history wa yẹn gan first á padà sí school ìyẹn first ìyẹn fún àwọn ọmọ tó wà níléèwé àwọn commissioner for education wa àti àwọn commissioner for agriculture àti àbí. ẹ ṣe ọ̀rọ̀ tẹ́sán yìí náà ti sọ̀rọ̀ ń pẹ́ bóyá ẹ̀ẹ̀kan ro débẹ̀ ni kí la fẹ́ ṣe pẹ̀lú gbogbo àwọn tẹ́ dárúkọ wọn sílẹ̀ yìí commissioner minister governor house of rep member house of assembly táwọn gan ti wà brainwashed. mo wo lẹ́nujọ́ mẹ́ta gbogbo alágbọ́ pé wọ́n yọ Ọbaṣá ní speaker ní Lagos State obìnrin tán gbé sí yẹn mi mọ nǹkan tán bára wọn fà bóyá wọ́n suspect pé bóyá àwọn kan ti fẹ́ gbàgbọ́dé bóyá wọ́n ti gbógun wọlé or something mo á rí bóyá ẹ̀kọ́ ti pinna wọn síbi faction méjì mo ṣáà ti wo video clip yẹn ṣáà kan mo fẹ́ dì mú bẹ́ẹ̀ ni pé wọ́n á rí kan lára wọn member ní house tí wọ́n lead àwọn tí wọ́n support obìnrin yẹn wọ́n á lead obìnrin yẹn lọ sọ́fíìsì ẹ̀ ló bá bẹ̀rẹ̀ sí gbàdúrà yìí gbogbo kíní báìbùlù kóòtù ní orúkọ kíní kan kíní kan mo mọ̀ pé àwọn tó wà lórí iṣẹ́ ìtọ́ ti máa rí ẹni tí mo ń sọ yìí máa wà tó ń gbàdúrà yẹn kíkan ní orúkọ Jésù kíní kan tí gbogbo wọn náà ṣe amen kí ni èmi àbẹ́yìn fẹ́ bá àwọn èèyàn sọ so ó deep gan ṣé àwọn governors tó jẹ́ pé Adébóyè lọ́lọ́ wọn àwọn commissioners kan tó sọ̀rọ̀ méjì wọ́n á ní Ọlọ́run Adébóyè àbí èyí tó jẹ́ pé a sọ pé Ànábì sọ pé Allah sọ pé Jubril sọ pé Sàbẹ́ sọ pé Muhammadu sọ pé Allah sọ pé Jubril sọ pé you know adẹ̀ ti sọ lẹ́ẹ̀kan pé leadership matters a lot ìlú dẹ̀ ń wà nítorí olórí ìlú lólórí for a reason ni society wa bottom up top down ó ti wọ́ gan gidi iṣẹ́ ojú ogun láwa sẹ́ iṣẹ́ kékeré kọ́ ni iṣẹ́ tá ń ṣe àwọn nǹkan tó jẹ́ impediment àwọn nǹkan tí kò ní jẹ́ ká tètè gbọ́ra wa yé ohun mo ṣe ń sọ pé ètò yìí program tẹ́ ń ṣe yín gan lè má mọ̀ ní tá a bá fẹ́ ní ìlọsíwájú ohun tẹ́ ń tì sí bíbá yìí dandan ni because a ti wà divided ó dẹ̀ deep ẹni tó dẹ̀ ti wà brainwashed ó mà lágbára gan very few people ló lè kàn orí ọ̀fẹ́ ní gbogbo wa rí gbà ẹlòmíì ò tiẹ̀ ní tí sọ débi kankan kò tiẹ̀ fẹ́ gbọ́ mọ́ because kò fẹ́ gbọ́ so bolo tí wọ́n á fẹ́ bẹ̀rẹ̀ but gbogbo nǹkan ṣe náà òun náà la máa ṣe kò ní kálukú náà kò sí gbogbo wa àtàwọn tó ń wò wá àtàwọn tá ń sọ̀rọ̀ àtàwọn tán tiẹ̀ tí contribute tán tiẹ̀ sanwó kan oníkálukú ló lè dá wo kí lèmi fẹ́ contribute níwọ̀n bá ara tèmi oníkálukú ọ̀nà tó níkálukú lè gbé gbà tó lè kan jókòó kó kan ro pé jẹ́ kí mi máa ṣe báyìí ó lọ títí ni gbogbo ọ̀nà la gbọ́dọ̀ gbà já but pé àwọn olórí iṣẹ́ wà láti ṣe o iṣẹ́ wà láti ṣe gan because bàbá mi nǹkan ẹ má bínú sáà nǹkan tí mo sọ pé like báwo ni message wa ti lè get to them ok ṣé bí a ṣe ń ṣe ni kí gbogbo tá a ṣe iná gbọ́ àbí ok yes ok a fẹ́ write wọn a fẹ́ pè wọ́n yes you can go ahead but ṣó wọ́pọ̀ lọ́wọ́ ẹni tó jẹ́ pé bó ṣe fẹ́ pín owó ló ń fonírò
òun ṣe sọ lẹ́ẹ̀kan pé èyí tó bá mọnú ronú wọn gan ó yẹ kó mọ̀ wípé àǹgàn tó mọ history tó rò pé so ipò tí mo wà yìí ká nípa Ọlọ́run ti fún àwọn pípù yìí ṣe láti 19th century 18th century gbogbo ọwọ́ tán ti ń gbé mi ò tiẹ̀ lè dépò ìláíláí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá kí wọ́n sọ pé mo jẹ́ sẹ́nétọ̀ kan tó ń represent àdúgbò kan gẹ́gẹ́ bí ọmọ Yorùbá mi ò lè di ọba Emir Fúlàní ni ò bá jẹ́ gbogbo ọba ilẹ̀ Yorùbá mi ò lè jẹ́ joyè Emir ni ò bá jẹ́ gbogbo afọbajẹ àti joyè mi ò lè jẹ́ kọmíṣánná mi ò lè jẹ́ lẹ́yìn mi ò lè jẹ́ tán gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ó wá wà ní ipò yẹn o ò mọ history kó wá lè ronú pé tó dẹ̀ tún rí ọwọ́ táwọn people ń gbé káná lè ronú ni kò dìgbà táwọn bá ń sọ gbogbo táwọn sàbí ká máa ṣe ń tá ń ṣe iná ó yẹ kán ti máa gbé ìgbésẹ̀ láti pa iná àwọn people yìí once and for all but wọ́n lè ronú kọjá gímú wọn ò rí kọjá ń tán jẹ àti ń tán ṣe lọ́wọ́lọ́wọ́ ibi tí problem wà nìyẹn torí kò dìgbà tán bá sọ fún yàn ṣérù mi ní sì máa jẹ́ ọba àbí gọ́vnà àbí mi ò wá ní ìrò yẹn pé gan a gbọ́dọ̀ ṣiṣẹ́ lórí kínní nítorí ìran tó ń bọ̀ ìwọ ti débẹ̀ tí wọ́n bá kúrò mẹ́ pé àrọ́mọdọ́ mẹ́lẹ̀ má débẹ̀ mọ́ láíláí nǹkan kan tí mi dẹ̀ láìkí nípa àwọn Fúlàní wọn ò kí ń àìdí tó ń fẹ́ ṣe wọ́n á sọ but pé wọn ò ní ṣe yẹn Fúlàní ò give up o wọn ò tó lè la ṣe sọ ìtàn gbogbo ìtàn tá a ti sọ sẹ́yìn ká lè mọ̀ pé àwọn èèyàn wọ̀nyí wọn ò kí ń give up lórí nǹkan fẹ́ ṣe wọn give up yàtọ̀ a kàn fi ìtàn wọn a kàn fi mọ ní pé bọ́ ṣe kọ́ńkà àwọn Haúsá bọ́ ṣe kọ́ńkà àwọn Nupe bọ́ ṣe kọ́ńkà àwọn ti Ìlọrin lọ kà tán wọn káàkiri láfíríkà inú ogun gidi làwọn náà ẹ má dẹ̀ gbàgbé òyìnbó náà lò wọ́n torí nínú bá a ṣe wà yìí ló pe òyìnbó àwọn gan ṣe dín pẹ̀lú òyìnbó ńgbà tí àwọn òyìnbó dé àwọn tí Nupe wọ́n lọ bọ́ òyìnbó náà pé kán gba àwọn làwọn ní gbogbo ilẹ̀ tí wọ́n gbà lọ́wọ́ àwọn gbogbo Pategi láfíà Bídà láfíà jì tó fi dé Ṣóǹgà Lápáì gbogbo ẹ̀ àwọn òyìnbó wọn rí nǹkan kan ṣe sí o torí ọpọlọ wọn bákan náà ni kán kóyàn lẹ́rú imperialism kan jẹ gàba lẹ́yìn lórí ìgbà tó òyìnbó máa kàn wò ṣe fún wọn náà bá lọ fún wọn nílẹ̀ nígbà táwọn òyìnbó máa lọ náà wà lọ fáwọn Nupe yẹn nílẹ̀ ní ibi tá a mọ̀ sí Pategi lónìí ó wà ní Kwara State ibẹ̀ nìkan lẹ ti wá lè rí ètò Nupe pé ọmọ ìran tápà tó ń jọba nísìn náà ṣe wá lọ fún wọn lẹ̀ bọ́ gbogbo orírun wọn tá a pè ní Bídà dé gbogbo Pategi Láfíàjì Ṣóǹgà Lápáì pam wọ́n destroy gbogbo bẹ̀ wọ́n gbà lọ́wọ́ wọn pa wọ́n dànù Fúlàní wọ́n take over láti ìgbà yẹn di bá ṣe ń sọ ẹ̀ so ogun yẹn pọ̀ tó ń já wa lọ́tún lọ́sì àwa gan tó wá ṣe kí ni àwa gan wá gbé ogun tira wa ìwọ tó lè dá ronú kó o fi history kó o fi ronú kó o dẹ̀ gbé ìgbésẹ̀ ó gbógun tira ẹ̀ ìwọ tó mú ẹ̀sìn ní number 1 ó ń fi rẹ̀ ẹ̀ṣẹ̀ sìn ó ń fi ran ẹ̀ṣẹ̀ sìn ó tún fi ẹ̀sìn ẹ̀ gan ó tún fi ń ṣẹ̀sìn torí tó bá jẹ́ Muslim tó bú bàbá mi máa bú bàbá alábàbẹ̀ máa bú ẹ̀sìn ẹ̀ so ó dẹ̀ máa divide wa further ni because o lè expect pé kó bú bàbá èèyàn kó má bú tiẹ̀ padà kó wá rò pé peace máa wà ìwọ ló kàn lè bú tiẹ̀ kó gbọ́dọ̀ bú tiẹ̀ tó bá ti bú tiẹ̀ ó ti dá wa lásìlẹ̀ o ẹ̀rí pé ń bú bàbá mi ìwọ ló dẹ̀ bẹ̀rẹ̀ so òun la ṣe gbọ́dọ̀ gbọ́ àgbọ́yé lèmi ṣe ń sọ pé mo kí yín mo yìn yín fún platform tẹ́ gbé sílẹ̀ àwọn náà ti ń sọ tá a ti ń jáde tá a ti sọ but pé ẹ̀yin tí ẹ̀ mú pa ẹ̀ lè máa mú èrí jáde nínú ìwé wọn náà láti máa because èmi kò sí mi ò lè ní any reason láti lọ sọ pé mo ń ṣí kura ohun tó wù mí ni kí n di babaláwo ààyè ni ò sí time ni ò sí you know ọdẹ ti béèrè wọn lágbà mí lọ́dún mẹ́jọ sí ọdún mẹ́jọ sí mẹ́sàn-án you know ṣébi tí mo ti wá bó ṣe fẹ́ ṣe PhD tí ó sáàyè láti ṣe yìí máa rí àyè ọdún mẹ́jọ láti you know because ohun tèmi fẹ́ máa gbọ́ ni
ohun tó jẹ mọ́ ìran mi tó jẹ mọ́ mi Ifá sọ pé kí n gbọ́ kéde kì í ṣe pé Bíbélì sọ pé kí ni wọ́n kàn mí. So brainwashing ó ti gbogbo àwọn tẹ́ ń pè lórí yẹn dẹ̀nà ọ̀pọ̀lọpọ̀ nù wọn kàn pé wọn Yorùbá ni wọ́n máa pọ̀ láàrin wájú bá a ṣe rò lọ ó lè má jẹ Yorùbá san 100% but ó lè jẹ quarter blood bí quarter Fúlàní blood bá dẹ̀ wà ní ẹ̀jẹ̀ yẹn ẹ gbàgbé ẹ̀ Fúlàní ni so wọ́n pọ̀ bá jẹ́ tó yẹ pé wọ́n pọ̀ gan wọ́n pọ̀ ju bá a ṣe rò lọ ta ló ti pẹ́ tí wọ́n ti wà lẹ́nu lórí kéésì wa àwa kan sùn ni a kan sùn ní fàájì ká ṣe pátí ká wọṣọ ká wọ bàtà ká ṣọ̀tẹ̀ ká búyàn ká chọ́ọ̀chì ní tí n bá lọ London báyìí tí n bá kàn rí bóyá lẹ́yìn bus àbí àwọn bíi àwọn afromedia kìíní ẹ̀ tán kàn gbé bí picture revival kìíní kan pastor kìíní kan doctor pastor mrs kìíní kan orúkọ Yorùbá tí bá rí wọn tán ṣe gírígírí Sunday báyìí tó ń lọ church tó gbóbi tó máa wọ aṣọ ṣẹlẹ̀ tí ò tiẹ̀ ní wọ bàtà yìí tó máa dísù tó máa gbé báíbù tó máa wò pé kí ló ń ṣe àwọn èèyàn wá ṣáwọn lè ṣé wọn tiẹ̀ lè ronú ni because kò sí bá a ṣe fẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn Christianity a máa sọ̀rọ̀ nípa ìlú mẹ́ta pé nílẹ̀ Yorùbá wa o àbí Nàìjíríà wa o fẹ́ sọ̀rọ̀ nípa Christianity wàá sọ̀rọ̀ nípa ìlú mẹ́ta wàá sọ̀rọ̀ nípa ìlú tá a wà yìí Britain torí pé àwọn ló gbé ẹ̀sìn yẹn wá bá wa wàá sọ̀rọ̀ nípa Italy Rome torí pé àwọn ni wọ́n kọ ìtàn yìí wàá sọ̀rọ̀ nípa Israel àwọn tí wọ́n kọ ìtàn wọn tí wọ́n dẹ̀ bà ìtàn wọn jẹ́ tán ṣàfikún tán yọ kúrò ó yẹ kó wá máa béèrè pé kí nìdí tí àwọn ọmọ Israel tán sọ ìgangan fi sọ pé àwọn ò ní nǹkan kan ṣe pẹ̀lú Christianity kí nìdí táwọn ọmọ Israel fi sọ pé ẹnikẹ́ni tó bá ń sọ̀rọ̀ àbò ń polongo Jésù kí wọ́n gbé àwọn kan ní kan pa ni àwọn kan ní kan tì mọ́lé ká ṣáà lè ronú ni kí nìdí ká máa béèrè question káwa fúnra máa dissect ẹ̀ ká máa digest ẹ̀ tó bá wá lọ sí ìlú mẹ́tẹ̀ẹ̀ta tí mo kà í ó yẹ kó o lè ronú pé àgàn báwo làwọn ó ṣe wá jẹ́ pé báwọn ṣe ń ṣe ẹ̀sìn kò tiẹ̀ farajọ bí wọ́n ṣe ń ṣe lọ́dọ̀ tiwa so something must be wrong with us wáyé tá a lè máa dárò so tí n bá kàn wo gbogbo àwọn kan yẹn máa kàn wá pé kí iṣẹ́ àwọn èèyàn wa ò lè ronú ni because egbòrò nǹkan báyìí kan tó yẹ kó máa tìyàn lójú ni pé báwo làwọn tó wá gbé wá fún yín báwo náà ṣe ń wò yín pastor and pastor mr and mrs kìíní kan orúkọ kìíní àná oríṣiríṣi orúkọ church so nǹkan ti bàjẹ́ nǹkan ti wọ́ gan tí kì í ṣe kékeré iṣẹ́ tó wà láti ṣe ń ṣe kékeré o kò ń ṣe kékeré o but a lè máa brainstorm oníkálukú lè dá jókòó náà kó ro kí lèmi lè ṣe nítorí oníkálukú lè ṣe wà èyí tèmi ṣe yìí ìkan ni èyí táwọn olówó èkó àtẹyẹ ms bàbá tán ti ń ṣe yìí ìkan ni so oníkálukú ló ní tó lè ṣe káàkiri kéékèèké bẹ́ẹ̀ mo dẹ̀ mọ̀ pé àwọn ìgbanúmọ̀lẹ̀ àti Elédùmarè àgbà fún wa èmi tí ń fẹ́ máa múra àti máa ṣe ó dìgbà very soon bóyá ká tún gbọ́ èèyàn ká béèyàn méjì sí kí méjì lè máa ètò lè continue but bóyá mo kàn sí lè fún yín lánàá dáa. ẹ ṣe kan bàbá wa. maximum kẹ́ ilẹ̀ yọ̀ǹda mi. àkàrà oògùn ṣe wà ń bẹ̀ ẹlẹ́fẹ́ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan. àkàrà oògùn. mo fẹ́ dáhùn sí ìbéèrè tí bàbá ìyá wa béèrè bàbá wa lè ti dáhùn sí ìbéèrè yẹn gẹ́gẹ́ bí mi gan ṣe fẹ́ dáhùn sí. ṣe rí i kò sí ìlú ní ayé yìí tó jẹ́ wípé wọ́n fi nǹkan táwọn bàbá ńlá wọn gbé lé wọn lọ́wọ́ lẹ̀ tí ìlú yẹn progress coexist. ṣe rí i ẹni tó bá ń sọ fún yín wípé it is enough lájẹ́ pé kíyàn sọ èdè Yorùbá àbí kíyàn wáṣọ Yorùbá òun ni ìjẹ́ Yorùbá yàn kíyàn jẹun kẹwàá máa lùlù kẹ máa jó ẹni yẹn ẹ sọ kò fún. That is just cultural aspect that can be changed. ṣe rí culture tíyàn bá marry between two ethnic group tí n bá lọ pé mo lọ fẹ́ Haúsá
torí mo fi Haúsá ò change ń pé ọmọ Yorùbá ni mí. The only thing tó máa change ni pé mo máa jẹ oúnjẹ Haúsá, mo lè gbéde Haúsá, mo lè wọ aṣọ Haúsá. Chinese tó wọ coat, Chinese tó ń wọ coat, kò ṣe ń pín wọ coat torí pé ó ń jọ wọn England. Àwọn Chinese ní ẹnjọ́ mẹ́ta yìí, Trump will announce nǹkan kan, ó sọ pé òun fẹ́ import tax in Chinese products. Ẹ mọ̀ kọ́ táwọn Chinese ṣe, kóòtù lọ́wọ́ àti tie wọ́n sọ fún wípé natural gas àti nǹkan tẹ́yìn náà need ọwọ́ wa ló wà, àwa náà máa increase ẹ̀. Wọ́n dẹ̀ exactly wọ́n dẹ̀ withdraw statement yẹn Trump. Yeah. To be Chinese is not by aṣọ tó ń wọ̀ àbí èdè ẹ̀, it's by your nǹkan tó wà nínú ẹ̀. So and there is no world, there is no civilization to detest ancestors, to hate ancestors, to think like other land is an only land than his own land. Don't progress. So tí wọ́n progress láyé yìí. Now tẹ́ bá wá fẹ́ sọ pé ìgbà èmi ń ṣe Yorùbá nation dáadáa pé Òṣàtọ́lá ló jẹ́ kí mi padà sínú ìṣẹ̀ṣe. Àwọn ní foundation tọ̀dọ̀ mi pẹ̀lú ìṣẹ̀ṣe Yorùbá nation adẹ̀ fi pàdé. Now mo wá wò ìgbà tí mo wo Yorùbá nation mú bó ṣe ń lọ, mo wo báwọn èèyàn ṣe ń ṣe. Àwa tá fẹ́ gba Yorùbá nation, ilẹ̀ táwọn baba ńlá wa fún wa, tá wá sọ pé ó yá gbogbo agbára èṣù ó yá kó tó máa dá Yorùbá nation rú, agbára èṣù kú, gbogbo agbára àjẹ́, gbogbo agbára àwọn òrìṣà kú nínú Yorùbá nation tó ń pé òrìṣà ló dálẹ̀. Ibi tí mo ti bẹ̀rẹ̀ sí ní rethink ni pé okay, how is it possible òrìṣà ṣé òrìṣà tó ń sọ yìí adé idol téèyàn kiri àbí adé nǹkan tá a wà tá a immortalize to remember our own ancestors. Mo wá kọ́ òun pókè during that time ṣáà ní picture àti ní photo ṣáà ní a lè ṣe photo frame kò sí, ṣáà ní TV kò sí, a ní phone kò sí. Like 5,600 years ago, can it be the best strategy to keep your father alive, the memory of your father alive? The best strategy is to use what your father like most to keep him alive. Or the highest knowledge tí wọ́n lè fi keep as far as of 5,000 years ago is to carve a tree or make a sign in a tree or nǹkan tí bàbá yẹn máa ń lò jù kẹ́gbẹ́. So kí ni àwọn bàbá wa ṣe inú odù Ifá kan, odù Ifá ń sọ̀rọ̀ nípa ọlọ́wọ̀ nǹkan tó ṣe látọwọ́ lọ́wọ́ àtọ̀hún mìlá. Odù Ifá ló jẹ́ ká mọ̀ nǹkan tó lọ́wọ́ tí Ọ̀rúnmìlà fi bínú tó fi kó igi fún àwọn ọmọ ìyẹn pé kọ́ máa ṣe yẹyìn. Ìgbà tó Ọ̀rúnmìlà ń lọ igi ló kó fún wọn pé kọ́ máa fi rántí òun ní pé tó máa fẹ́ bó òun sọ̀rọ̀ kọ́ follow by. Igi yẹn tí Ọ̀rúnmìlà kó fún kó òun bí the sin tó máa tẹ̀fà fún yín igi Ifá la máa ń lò because nǹkan tí bàbá ńlá wa kó fún wa báwo nìyẹn ṣe jódìṣà àbí báwo yẹn ṣe jẹ́ idol. It is the representation of our founding fathers, and without those founding fathers you cannot progress. Àwọn ṣẹ́rí it is not possible. Ẹni tó wáyé pé desert ló mọ̀ for his own life ó wá ń sọ fún wọn tó wà ní tropical forest wípé nǹkan tó máa jẹ lílé nǹkan tó máa jẹ it's like him lọ sí Indonesia kọ́ máa jẹ tata ní tropical forest wọn kí ẹni tó wá láti Germany tó jẹ́ wípé tata mélòó lọ nínú wọn wọn ní flies wọn ní rainforest tropical forest kó wá máa sọ fún àwọn tó wà ní Indonesia pé nǹkan tó máa ṣe tó máa tata tó dàdàta tí ò dà lélẹ̀ tó lè jẹ because nǹkan tó jẹ dàgbà tó keep wọn alive tó survive tó ní more population jù wọ́n lọ tó yẹ yín tó ní better landscape jù wọ́n lọ tó wà healthy jù wọ́n lọ kẹ́ni tó wà ní desert tó ń pé poison ló mọ̀ kó wá máa sọ fún mi pé kí n má jẹ lẹ́dẹ̀ ní rainforest tó ń pẹ́ imagine kí n lọ sí China kí n sọ fún China pé kó má jẹ lẹ́dẹ̀ tó ń pé the easy animal láti consume tó wà even sí fún wọn because of their population tó dẹ̀ máa ń bímọ tó pọ̀ tó jẹ́ kí ni bẹ́ẹ̀ pa wọn kó ìsítá ẹlẹ́dẹ̀ ẹgbẹ́ pé orí yẹn ò pé so there is nothing like Olódùmarè God ṣe rí Olódùmarè mo máa ń sọ ẹ má jẹ́ ká máa gbé síra wọn Olódùmarè only knows about Yorùbá land kò Olódùmarè the knowledge of Olódùmarè tí a pè nínú Ifá kò mọ̀ kankan nípa China àwa because nǹkan tó dẹ̀ ṣe mọ̀ ní wípé Olódùmarè ṣe àwọn bàbá wo lọ sí China tẹ́ bá dé ọ̀dọ̀ Yahweh
Yahweh mọ̀ kankan nípa ilẹ̀ Yorùbá. Kò sí any historical anything tó wà nínú Bible tó yẹ pé Yahweh mọ̀ nípa ilẹ̀ Yorùbá. The only thing tí Yahweh from beginning to end is Israelite, Middle East. Allah, Israelite, Middle East. Àwọn India ò mọ̀ nípa Germany bí tó worst today. Tẹ́ bá dé, àwọn India ní record ju anybody lágbàáyé lọ when it comes to pé kíyàn máa document nǹkan. Ọ̀dọ̀ wọn India àti China ní ìyìnbó ti kọ́kọ́ ṣe ń document. China ló kọ́kọ́ invent paper ká máa kọ̀ọ̀kan lẹ̀ kò ń ṣe ìyìnbó. Ṣé yẹn China ló ní writing technology. Ṣé yẹn now wọ́n document nǹkan wọn but in all their document kò sí nǹkan tó kọ sí ilẹ̀ Yorùbá and they have God. Nǹkan tó máa jẹ́ pé God is the ethnic like the individual understanding of human, of nature. Like there's human, the way we understand nature. So in the way we understand nature in our own region is different from the way the Arabs understand. Arab máa sọ pé bomu, ẹ máa ń pè ẹni tó bá bomu, àwọn Saudi wọ́n ṣe change, wọ́n sọ pé tó obìnrin bá wa mọ́tò, ó máa vibrate, tó bá ń vibrate, omi máa dà lára ẹ̀, omi tó máa ń dà lára obìnrin tí tá bá ń jẹ gbádùn. Ní pé sọ kan máa wa mọ́tò mọ́. Lọ́dọ̀ wa kò sí nǹkan tó kàn wá. Lọ́dọ̀ wa our economic backbone is based on is feminine. Ìyálọ́jà, àwọn bàbá lọ́jà tó ń rí yẹn politician ni wọ́n. Ẹ wò láti bàbá ìyàwó ẹfún ṣetán Aníwúrà wá sí bàbá ìyàwó Kútì. Tẹ́ bá wo ìtàn ìyàwó Kútì, ìyálọ́jà lẹ máa rí. Àwọn obìnrin ló máa ń di sales, economy, trade, àwọn ló máa ń dì mú. So they take that feminine energy from our society. One masculine economy to our society. And what our land know, the kind of economy our land know is the power of feminine to control wealth of that nation. Since that time, to control the wealth of our nation. There is no poverty in our land. Ìgbà adopt the masculine kini that means pé nǹkan tó ń sọ kí lórúkọ kini capitalism is masculine. So you get it all or destroy it. If it's not yours, destroy it. Nǹkan tó wà fún nìyẹn. So you have to get it all. That ìgbà tá adopt it because it's not our nature. Ẹ wo òun ló bí àwọn ọba tó jẹ́ wípé wọ́n ń talẹ̀. Ọba ẹ máa rí àwọn politician wọn ò kí ẹ̀. Politician máa rẹ̀ láti ta ọmọ ọ̀yá ẹ̀ because of position ó fẹ́ jẹ senator. Politician máa mú Fúlàní á sọ pé kí Fúlàní jẹ olú Ọ̀yọ́ kó jẹ Ọ̀yọ́ kó jọba lọ́yọ̀ tó mọ̀ pé Fúlàní ni because ó fẹ́ jẹ 4 years in government. Because we are not thinking about the future. Nǹkan èyìnbó tó gbé nǹkan wá fún wa wọ́n wá kó wa lẹ́rú ni ẹni tó fẹ́ kó wa lẹ́rú tó fẹ́ gbà nǹkan ẹni tó fẹ́ jà ẹ́ lólè kò lè wá rí ibi tó máa ṣe àvéèdò yẹn kó fi wọ̀n ẹ́. The first thing we need to do ṣe yẹn èmi ṣe máa ń sọ pé it's not to take Yorùbá nation in totality, it is to àwọn èèyàn wa ká change the mindset wọn. Now tẹ bá máa bí 80% bí tí máa round up ní 80% àwọn èèyàn wa mo ti ṣe kíní yìí o tá bá sọ pé báwo la ṣe bí ẹ bàbá mi ẹ̀yin náà sọ gbàtẹ́gbẹ̀rẹ́ lẹ́jọ́ yín ẹ sọ pé I was born as a Christian. Tell me who was born as a Christian? Ìyá yín Yorùbá ni bàbá yín Yorùbá ni. Christian is just a religion that was conquered, harnessed with master wizardry by the Roman Empire. So how are you Christian? Àwọn tó bí yín your blood that was used tó bí yín is Yorùbá. Bàbá yín tó bí yín but ìgbà tẹ́ máa sọ pé I'm a Christian. So what the division among us is they said tribalism is bad. Ethnic bigotry is bad. Don't be ethnocentric. Yeah. But be religious-centric. So they use our alliance instead of to be in our ethnic identity, tribal identity. Our alliance to be in our land. They change that ethnicity to Tebade no Christianity, tribalism, àwọn redeem wọn lè fẹ́ deeper life. Àwọn deeper life máa sọ fún yín pé don't be tribalistic. But lè fẹ́ ra yín, what is that? This is tribalism.
So that is big tribalism. So if you ask Yoruba, ask them, I was born as a Muslim. What does it mean to be born as a Muslim? It means you are an Arab. We are not 80%. We are not saying we are born as Yoruba. We are born as religion. They have replaced we are not, patriotism has been replaced. They have replaced our purpose. And that is a symptom of extinction. Of course. Absolutely. So for you to fight, àwọn tó bá sọ pé olówó Èkó ṣe wọn kò máa ń wò wọn pé àwọn pípù yìí ó jẹ́ kẹ́ máa dúpẹ́ pé òrìṣà kó sínú àwọn nǹkan tó ti ẹ̀ ń gbìyànjú láti these people kò ṣe gbogbo pa wọ́n, they are not looking for money. So nǹkan tẹ́mi ṣe máa ń support anybody tó yẹn pé mo rí porí ẹ̀ pé ní regardless of emotion I will put my support tó bá máa affect mi màá fi support nǹkan tí má lè ṣe. It's not a big àwọn Islam and they want to make money. They can even enjoy their life. Kan lọ club, kan jẹ. But òrìṣà kó sí wọn nínú. They grow in this religion. Wọ́n wá fẹ́ ń pé okay, ìran tọ̀dọ̀ wa náà we supposed to be making igun tí America sanction China nípa máa increase. China sọ pé okay, power is not something humanity. Power is taken, not given. Tí America bá sanction Yorùbá. Tí Yorùbá bá sọ pé òkè nǹkan tó ṣẹlẹ̀ ní pé àwa náà máa cut epo tẹ́ bá sọ pé òkè ká máa ṣe nǹkan òkè kò sí problem now natural resources wa we will increase the tax because we don't have any negotiate as we have a lot of things to negotiate with but we don't have anything to they just give àwọn gbogbo nǹkan tá à ń ṣe yìí just mo ní tọ́ọ̀tì mi fẹ́ máa sọ̀rọ̀ jù. So because I'm also tribalistic Jew, Yoruba centric, I'm proud. I'm Batala Nimi. So I like to say the truth. Me like let us focus on waking our people in mass with Islam or Christianity, with people seeing themselves they are born as Christian or Muslim. Yoruba will go to extinction. The extinction doesn't mean Mexico. Wọ́n ti wà l'extinction nù Amẹ́ríkà ti gbalẹ̀ wọn tán ilẹ̀ gbogbo lẹ́tẹ̀ rí àwọn kọ́lọ́ní New Zealand àwọn the mouse so yẹn àwọn lọ́nilẹ̀ wọ́n ti wà l'extinction ní nǹkan kan mọ́ control South Africa àwọn yẹn ti 10% lókùn fún wọn láti pa wọ́n run because they are there but they don't have control of their land. They are eating crumbs in their ancestral land. New Zealand, the same thing. Australia, tropical forests, beautiful landscapes. But they have desert, have everything. Tropical forest, landscape, everything. But I want to need like want to say station won't be what I can sorrow. And King of Israel Bokini, they use religion to achieve everything. They change their spirituality, change their tradition. Efun ayin lopolo kò ń ṣe ẹni tó bá sọ pé you want to be the interpreter of Olódùmarè does not communicate, does not involve in woman matters. Anybody that say that òun ni agbẹnusọ Ọlọ́run ẹjọ́ Ọlọ́run yẹn jọ dá ẹ̀yin méjèèjì ni tó yẹn pọ̀ Ọlọ́run yẹn exist ó jẹ́ kó lè bẹ́ẹ̀ sọ̀rọ̀ àbọ̀ Ọlọ́run yẹn discriminate ni tí ó fi lè bẹ́ẹ̀ sẹ́ tó fi ní the interpreter ó fi ní the prophet kó tó máa interpret nǹkan tó ń sọ fún mi ó jọ dèmi àti prophet àjọ nókó àjọ nídìí àjọ náyàn àjọ ní everything ó wá sọ fún mi pé mo need the prophet kó tó wá interpret nǹkan tó kọ́ Ọlọ́run yẹn bẹ́ẹ̀ mi sọ̀rọ̀ kó sọ fún mi directly. They will control your mind. They will scam you, take everything to belong to you. Ibi tí mo fẹ́ hand up sí ni ẹṣin. Ṣe mo kàn lè sáré sọ one or two things sí gbogbo tí Akaragun ti sọ sílẹ̀ yẹn. Ọ̀pọ̀lọpọ̀ ni o mọ̀ pé n tá ń sọ yìí existential threat wà pẹ̀lú ẹ̀. Mi ò rò pé mo sọ̀rọ̀ débẹ̀ nígbà tí mo wà close nígbà tí mo ń sọ pé gbogbo tá ń ṣe oníṣe pẹ̀lú time àyà tí Tinubu bá fi lè lọ tó fi gbé fún wọn ẹni tó sọ pé èyí tó jáde nínú wọn sọ pé lẹ́yìn Tinubu kò sọmọ Yorùbá kan táyé bá ń jáyé tí Nàìjíríà ń jẹ́ Nàìjíríà tó máa di president mọ́ ever. Existential threat tààrà ó wà níbẹ̀ it's a matter of time. Gbogbo àlàyé tí mo ti ṣe lẹ́ẹ̀kan tó bá jẹ́ parẹ́ tó ti ń bá wa bọ̀ kí n wá mú láti ibi pé ókè o ẹ̀yìn Tinubu wọn á gbéjọba padà fún èèyàn kan bíi Buhari. Gbogbo tá ń sọ yìí ọwọ́ kan ni wọ́n fẹ́ gbé sàríà wá kò sẹ́ni tó ó máa ṣẹlẹ̀ tí ó sì ń kankan tán bá wá gbalẹ̀ wa eventually tó wá ń lọ bẹ́ẹ̀
tó jọmọ Yorùbá nílẹ̀ Yorùbá tó jẹ́ nǹkan kan mọ́ àwọn máa wà ní gbogbo ipò torí ká má tanra wa jẹ látòrí gọ́vùnà délẹ̀ àwọn náà máa fẹ́ra wọn síbẹ̀ torí wọ́n ti ń pọ̀ láàrin wa wọ́n ti ń pọ̀ wọ́n ti ń bímọ Yorùbá Fúlàní ti ń pọ̀ Fúlàní gan ti ń pọ̀ so ntọ́kadì máa ṣe ni pé nígbà tó bá máa ṣe election irú wọn iná máa ní kó jáde láti lọ contest láti di gọ́vùnà ẹ dìbò fún wọn wọn á dìkìrì àwọn oníwé náà tẹ bá pariwo jù wọn á ní go to court ẹdẹmọ Yorùbá bí tẹ ti ń ṣe ànígbà kíní kan láwọn ìyá wa kan bàbá kan pé jẹ́ ká ṣe sùúrù ọmọ wa náà ṣáà ní ṣe bí Yorùbá ló ń sọ tó dùn lẹ́nu ẹ̀ yẹn àwọn ọmọ wa kúkú ṣe títí wọn rí ṣe bó ṣọ̀nà ló ṣe bó ṣomi ló ṣe tó bá dẹ̀ lè jù ṣe bá máa ní sùúrù ọdún 4 ká tún dìbò ọmọ tiwa náà ó tán báwọn Fúlàní ṣe máa di gọ́vnà sí wa nìyẹn àdèmọ́bọ́ ṣe operate látòrí gọ́vnà yẹn báyìí dé orí chairman local government àwọn náà máa kóra wọn síbẹ̀ àwọn crumbs irun tó bá ń gbọ̀n sílẹ̀ tó bá ṣẹ́kù ló máa wá kan àwọn tó máa jẹ́ bí second class ní society àwọn ló máa jẹ́ second class àwọn yẹn àwọn Yorùbá Fúlàní tó bá tún rí leftover tó tún ṣẹ́kù sílẹ̀ tí wọ́n tún rí first class Fúlàní second class Yorùbá Fúlàní ìgbà yẹn ló kan àwọn third class àwọn wo ni third class àwọn Yorùbá Muslims àwọn wo ni lowest class àwọn Christian àtàwọn traditionalist ibi tí Islamization ti máa wọlé nìyẹn nígbà tó bá jọmọ Yorùbá nílẹ̀ Yorùbá tó lọ sí yunifásitì tó ṣetán pẹ̀lú first class tó ríṣẹ́ ṣe because you are Yorùbá because you are not a Muslim the same university tó lọ ní Fúlàní Yorùbá Fúlàní àti Muslim Yorùbá Muslim làwọn ṣetán pẹ̀lú third class ordinary pass àwọn ríṣẹ́ ṣe wò ríṣe ṣáma abẹ kó tó di mùsùlùmí ibi tí Islamization ti máa wọlé nìyẹn wọn ò ní bẹ́ẹ̀ everybody because it's just natural gbogbo èèyàn ló máa gravitate towards ibi tí owó àbí agbára bá wà tọ́rọ̀ bá ti wá dé level yẹn ebi ò fẹ́ sọ̀rọ̀ nítorí tí àwọn tó mọ̀ mí wọ́n mọ face mi pẹ̀lú Yorùbá nation ni mo dẹ̀ mọ̀ pé ẹ gbé Yorùbá nation dání bí báyìí but mo ti mú àwọn ọ̀rọ̀ kankan wọlé mo sọ analysis tí mo ti ṣe láti bí 4 years ago ìyẹn mo fi sọ pé anybody má dà mí láwọn mọ́ ẹ̀ẹ̀kan lọ́dún ló kù tí màá máa jáde láti sọ̀rọ̀ ẹ̀ẹ̀kan lọ́dún yẹn rẹ̀ máa jẹ́ 1 year after Tinubu 1 year second third year fourth year títí tọdún 8 ẹ fi máa pé wà ní ṣé mi ò ké tó àríbi táwọn ọba lóṣogbo tó ṣàtọ́lá bá rántí nígbà ayé àwọn tán ṣe lọ́ọ̀ṣìn kíní fíìmù Yorùbá ẹ̀ àwọn ọba tán jókòó tán gbọ́ gbogbo analysis mi yẹn báyìí wọ́n ká ọ lérí ni pé yéè òótọ́ ọ̀rọ̀ dé tó fi dórí àwọn ọba ilẹ̀ Yorùbá ní Benin Republic pé ohun tó wọn wá sọ yí ọ̀rọ̀ ni o but kí ló ń ṣàwọn èèyàn atọ́rọ̀ òun wọ̀ wọ́n létí everybody ti gbàgbé mo fi ní mi ò lè máa wí àwítówí bọ̀ máa máa rán yín létí pé ọdún 8 Tinubu máa pé so Ọlọ́run máa wá báyàn láyé jẹ́ ó níbi táyé ẹ̀dá máa ń bàjẹ́ dé wọn ní láti sọ wọn ìwọ gan máa mọ̀ ní pé ò ráyé wá tọ́rọ̀ ẹ̀dá bá dẹ̀ ti dé level yẹn ń tẹ̀dá kàn dẹ̀ máa wá sọ̀rọ̀ ń pa ni pé àrọ́mọdọ́mọ tóun kan má tún jẹrú ìyà tó ń jẹ ọ̀nà kan táwọn mi ò dẹ̀ fi ní jẹrú ìyà yẹn òun ní kán má jẹ Yorùbá torí ìwọ wà disadvantage nítorí pé Yorùbá ní ẹ nílẹ̀ Yorùbá kò sí nǹkan kan fún ẹ mọ́ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá Fúlàní ti gbalẹ̀ so ibi tí Yorùbá ò ti ní fẹ́ máa fẹ́ Yorùbá mọ́ nìyẹn oníkálukú á fẹ́ lọ máa fẹ́ Fúlàní kó lè bí Yorùbá Fúlàní tọ́mọ ò bá tiẹ̀ ní jẹ́ first class kó jẹ́ second class tíyẹn bá ti ń ṣẹlẹ̀ it's a matter of time existential threat à ń sọ ibi tó ti dé nìyẹn Yorùbá can extinct táwa dìtàn pé ilẹ̀ yẹn gbogbo bí tẹ́ mọ̀ sílẹ̀ Yorùbá tó ń pè ní Ọ̀yọ́ state Ògùn state nǹkan kan yẹn tẹ́lẹ̀ àwọn ìran kan tó ń jẹ́ Yorùbá náà wà ń bẹ tẹ́lẹ̀ o ṣùgbọ́n Fúlàní ti gbalẹ̀ yẹn lọ́wọ́ wọn gbogbo àwọn ìran wọn kankan ti wà àwọn tó wà ní Germany tó wà ní Amẹ́ríkà tó wà ní kíní tán ti sọnù àwa di ìtàn gbogbo orúwa èpè lókù táwọn àrọmọdọ́mọ á fi ránṣẹ́ sẹ́ni o so existential threat ó wà kò sí pé kó ń ṣẹlẹ̀. So these are the things that Pakis and Yawasi talk about. But it's not possible. Possible. On take me figure. Lẹ́nu last 5-6 years, 5 years. Àwọn yàrá sọ pé it's not possible. It's not possible. Àfi tá bá gbé gbèsè. Because àwọn yàrá kan máa ní it's not possible. Kí ni? Ta ní ọdún 8 Buhari yẹn, àwa kan ò lè gbàgbé ohun tí ojú ìran Yorùbá rí lábẹ́ Buhari. But àwọn yàrá tètè máa ń gbàgbé nǹkan. Ìwọ̀sí yẹn pọ̀ wọ́n dẹ̀ ń jẹ́ ká mọ̀ wípé
àláwọn á gba ilẹ̀ yìí tí ò dẹ̀ sí ń tẹ̀lé ṣe sí. So ọ̀rọ̀ tó sọ òótọ́ ni àkàrà ògùn àwọn ọ̀rọ̀ kan wà tó yẹ pé mo kàn fẹ́ reserve àwọn yẹn fún appropriate place láti sọ ẹni tá a fẹ́ sọ bíbá ẹ̀ kò ń ṣọ̀rọ̀ Yorùbá nation ká focus lórí gbogbo tá a ti ń bá bọ̀. So bóyá 1 or 2 people lè sọ̀rọ̀ kí n tó máa lọ àbí bí ẹ̀dẹ̀ fẹ́ yọ̀ǹda mi náà sìn. Ẹnìkan ní CNN ẹni yẹn ti ń try látẹ̀kan Òṣàtọ́lá nìkan gbé òun gòkè torí. ìyàbọ̀ ṣiṣẹ́ mi lẹ́ni yẹn sọ pé kí n jọ kí n gbá wọn sókè bọ́yẹ̀ èdè mọ́ olówó Èkó ṣáyè ti wà láti gbé wọn lákùnkùn. ó ti kan ẹni yẹn ti pẹ́ bọ̀ tí for whatever reason bóyá ó járe àbọ̀ já sílẹ̀ ó lè nìkan gbé òun yẹn CNN. ṣé wọn wá sókè ní olówó Èkó. bóyá tí wàá gígbọ. ó yá bàbá CNN dà ẹ kọ́mẹ̀ntì òkè wọ́n ti wá sókè. So lẹ́yìn bàbá CNN ẹ lè yọ̀ǹda mi kí n kàn round up bóyá ká ṣe wúre kí n dẹ̀. hello. hello gbọ́lé ẹ má bínú pé mo yẹ lẹ́nu ẹ̀jọ́ ẹ má bínú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn ó wọ̀ mí lákèyè ara ni ìyá Òṣàtọ́lá ṣe gan ọ̀pẹ́rẹ́ ti gbúrò mi last ẹ má bínú ẹ̀jọ́ ṣe rí mo fẹ́ contribute lórí kan tí ẹ sọ ni ṣe rí gẹ́gẹ́ bí èmi ṣe rí àlàyé kan tí ẹ ṣe mo dúpẹ́ púpọ̀ because èmi náà àgbà tí ń dé náà díẹ̀díẹ̀ náà nìyẹn téèyàn bá ti wọ pé bá kọjá 50 years àgbà tí ń dé èèyàn ti ń délé díẹ̀díẹ̀ nìyẹn so mo rò pé àwọn tó ń bọ̀ lẹ́yìn Ọlọ́run á fún ọ ní etí àti gbọ́ràn so nǹkan tí èmi kàn fẹ́ fàyọ bẹ́ẹ̀ ni pé for the past 3 days now mi lọ bí iṣẹ́ kí ló ń ṣe wọ́n pè mí sọ́fíìsì ni wọ́n ní wọ́n fẹ́ yọ ẹ̀jẹ̀ mi kí lórúkọ ẹ̀ BP mi wò gbà tó máa wò ó high almost 200 mo wá bú sẹ́rìn wọ́n ní kí ló ṣe mí kan tó ṣe mí pọ̀ pẹ̀tẹ́ ìlẹ̀ gbọ́ lẹ́nu mi wọ́n ní kí n lọ rest kí n lọ rí dókítà mi mo rí dókítà ní pé kí n lọ ṣiṣẹ́ wọ́n fún mi ní ìwé pé mo lè fi ṣiṣẹ́ wọ́n á ní màá gbọ́dọ̀ dé 3 days kí ló wá ń fẹ́ sọ bẹ́ẹ̀ ni pé kọ́tẹ́sẹ̀ náà ló ń dárò sí mi lọ́rùn kéèyàn ti travel for the past 38 years kó lówó kó kọ́lé kó ní mọ́tò gbogbo kan tọ́lọ́run lè fún yàn Ọlọ́run fún yàn àti wá padà sí ilé tán ti bí ẹ lọ́mọ ó wá di èèwọ̀ tí kò tó ronú ó bímọ síta ọjọ́ iwájú ibi táwọn ọmọ ẹ máa padà sí ó wá di èèwọ̀ ṣé kò tó ronú wọ́n ṣe pátì lé wọ́n ṣe everything lé inú àwọn kan dùn ojoojúmọ́ àdéhùn wọn lórí YouTube wọ́n ṣe ń jó bọ́n ṣe ń yọ̀ káàkiri tó ń fi tí wà sí wàá kọrin sí gbogbo ṣé kò tẹ́ ronú àwa lẹ́yìn òdi à ń ṣe ẹrú bó ra mọ́tò bí mọ́tò yẹn bó bá hàn jù mo rántí gbà kan báyìí mo ra mọ́tò méjì kan the same year ni mo ra mọ́tò 2016 model 16 years 2016 náà dẹ̀ ni mo páàkì síbi kan bí tí mo páàkì sí mo mọ̀ pé àwọn tó wà ládùúgbò bẹ́ẹ̀ ṣọ́ mi wọ́n sáré pé ọlọ́pàá èmi ti mọ̀ kán máa wá mo wá fi nọ́mbà mi sí iwájú bẹ̀ wọ́n wo mọ́tò èmi gan ti mọ̀ pé wọ́n bọ̀ mo wá ṣọ́ wọn ọ̀pẹ̀ ọlọ́pàá dé wọ́n pe nọ́mbà tó wà ń bẹ̀ mo sọ̀kalẹ̀ wọ́n ní kékòwé wá èdè bí mi mo fara ya ṣe èèyàn ò lè lo mọ́tò tó dáa nílùú yìí ni ẹni àwọn tó wá sọ ìwà farapamọ́ bó wá wojú ọmọ ní come out èmi lè gbóná wojú lójú anybody mo ní come out àwọn kẹ́mi rí ẹni ìbọn sọ fọlọ́pàá ẹni pé kí n calm down kí n lọ kó ìwá mo ní ìwé ṣé wọ́n bẹ ìwé lọ́gbọ̀n tó pápẹ́ tó síbí ni ó náà fẹ́ rí tèmi ká bá fara ògùn sàmú kó wò jáde tàwọn rí ó ní where do you get money bó wá fi gbé ìwé mi wọ́n bí mo ti ra mọ́tò mo kó gbẹ̀ wọ́n ó ní anáta ọ̀gá ní àròdé ṣọ́ mo wá bú sẹ́rìn pé mo lówó lọ́wọ́ mo ní mo ṣiṣẹ́ ẹ̀ ni ó wá ronú pé ṣé tí bá wà nílùú mi tí ìlú mi bá dáa ṣé wọ́n lè wá kanlẹ̀kùn lé mi bí ẹrú la ṣe ń gbé lóyìnbó ẹ tí inú ẹ bá ń dùn pé òun gbádùn lẹ́ni òun jẹ lẹ́ni òun mu lẹ́ni wà lóyìnbó ìyá ló ń jẹ o mo sọ láti sọ ẹrú là ń ṣe these are the things tó pé ó fa BP mi up
ìrònú ni wọ́n pè mí lé wọn ní wọ́n fẹ́ ra lé bí almost 60,000 ẹ̀gbọ́n mi ló pè mí bí 2 weeks ago mo bú zẹ́rìn mo kówó yẹn fún wọn mo ní ẹgbàá mo ní àǹtí mi má pè mí mọ́ ibi tí mi ò ní sùn sí tẹ́ ń pè mí pé kí n máa kọ́lé síbẹ̀ ẹ̀rọ ní mo ṣe máa padà sílé bẹ̀tì máa kọ́lé àwọn ọmọ mi wà ń ta pàlọ́ fẹ́ padà sílé mo sọ ọmọ mi wá padà wọn ọmọlé lórí tó kó téèyàn ń rò ṣẹ́rí bá ṣe máa kóra wa jọ pẹ̀lú àwọn olórí búkú tó wà nílé yẹn politicians gbọ́dọ̀ pé wọ́n ti rí owó tiwọn wọn ò fẹ́ mọ̀ bóyá ìyá ń jẹ àwọn tó lẹ́yìn òdi ṣẹ́rí àwọn táwọn lẹ́yìn òdi ẹni ká gbà dìde ká lu sáyé tó bá wà òkè pé à ń sọ lórí mídíà mo dúpẹ́ lórí mídíà yìí o especially olówó èkó ti bá wo program ẹ̀ bó ṣe fi sùúrù bá àwọn wèrè àwọn olórí burúkú ọ̀tá yorùbá tó fi bá wọn sọ̀rọ̀ yẹn bó ṣe máa wọ̀wọ̀ lára inú mi máa dùn I'm so happy èmi gan fúnra mo fi change kí ni sí CNN ìyá ọ̀ṣọ́ tó wà mọ́ ọmọ orúkọ tó gbé sórí ẹ̀ mo mọ̀ gbé sórí CNN bó ṣe èmi gan fẹ́ ra àwọn equipment bó ti sanwó fún ọmọ India kan tó bá mi build site kan orúkọ ẹ̀ online TV radio kó bá mi build ẹ̀ mo fẹ́ ní mo fẹ́ ní fúnra mi mo dẹ̀ máa gbà yan sí tá máa ṣe ń bẹ̀ based on Yorùbá ni ká sọ̀rọ̀ sí gbogbo àwọn èèyàn so gbogbo tẹ́ ìṣẹ́ ọlọ́wà kú lọ́wọ́ o lọ́wọ́ Èkó ìyá Òṣìṣọ́tọ́lá gbogbo àwọn tó wà bẹ́ẹ̀ MS bàbá àti bàbá lórúkọ ẹ̀ bàbá tó máa jágbe mọ́ wọn yìí tó máa lálẹ́ wọn bí kan tó wà bẹ́ẹ̀ lọ́gbọ̀kọ̀ ẹ̀ mọ́ bàbá ẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gan because gbàgbàkúgbà I thank everybody but the only thing mo fẹ́ sọ bẹ́ẹ̀ ni pé ogun bọ̀ bá fẹ́ bá kọ̀ á jà èmi ti rí mo lè fi gbọ́ anything mo lè fi bẹ́ẹ̀ lórí ẹ̀ yasọ́lá máa sọ̀rọ̀ jọ̀lá mo ní ẹ̀bùn Ọlọ́run fún mi ní ẹ̀bùn àlá tí n bá sọ àríbẹ̀ àṣẹ bẹ́ẹ̀ ni kì í pé bí a mo sọ Ọlọ́run fi wá fi wọ̀n mí ni ogun bọ̀ á jà ọ̀dọ́ dẹ̀ máa kú sí bẹ́ẹ̀ni bàbá aládìí tó sọ̀rọ̀ lórí kíní tó yẹ sọ̀rọ̀ yìí ọ̀dọ́ máa sọnù kọ́ tó parapọ̀ ogun ẹ̀ àwọn Èkìtì Ọ̀yọ́ gbogbo ẹ̀rọ tó kóra àwọn jọ ọ̀dọ́ àti lọ o bẹ́ẹ̀ à á borí ogun yẹn bẹ́ẹ̀ tó wá dùn mí pẹ́kú tí mo sọ ni pé ọ̀dọ́ tó máa bá lọ yìí kọ́ ìyẹn number 1 number 2 ọba tí a dín lọ́ba wọn sọ́ba mọ́ o mo lọ́ fi wọ̀n mí ní báyìí mo sùn lọ́wọ́ mo rí ìran yẹn direct mi ìrìn lásán mo ń bọ̀ lórí lift ni bóyá egun lift yẹn lọ mo rí pé ká ti dókè pọ̀ pátábà mi kàn rí pé àwọn Yorùbá àgbàlagbà gbogbo wọn pọ̀ àìní mi kàn dùn pé wọ́n wọṣọ white àgbàdá bí àti òkè wọ́n wọ̀ white adóòsì lórí wọn mọ́ wọ́n wá wọ kò gbófo fìlà wọn funfun tó máa ń wọ̀ yẹn tó fi sórí wọ́n wá pọ̀ wá gbó fàìdá ní mo wá kí ni wọ́n gbé mi dókè tó mo wá ní pé àwọn Yorùbá rèé mo wo àyà wọn ọkọ̀ Yorùbá sí báàjì wọn mo wá pè yàn kan mo ní ẹjọ́ kí làwọn fi wá ṣe ń bí wọn náà ti sọnù ni wọn wà ní transit wọn ọmọ ibi tó lọ mọ mo ní àwọn báre oníwọ̀n ládé lórí mọ́ mo wojú wọn ó ní kí n má sọ̀rọ̀ o oníwọ̀n ibi tó lọ mọ́ o pé tají nìyẹn mo ní ọba Yorùbá ládé mọ́ wọn ti gbá dórí wọn. àwọn olùtọ́ tí mo sọ tó bí almost last year mo rí ọ̀rọ̀ borí o ló wá ń ṣe ti gbogbo tó ń bi táwọn bá bẹ̀ sí rìn kiri káàkiri o mo ti rí for the past a year ago 4 years ago mo ti rí létò ṣẹlẹ̀ náà sẹ́yìn bẹ́ẹ̀ àti sọ fáwọn èèyàn ó máa ń bà mí lẹ́rù pé apá mo ṣe fẹ́ sọ ìgbà tó ń sọ Sunday Igboho mo pe bàbá tó ń pè tó ní bàbá Thompson tó ní lórúkọ kiri tó wà ní London yìí tó ẹ pé ó popular gan lára àwọn tó ṣe Yorùbá nation gbà yẹn bàbá lórúkọ ẹ̀ náà tí bá rántí mo pè wọ́n ní bàbá máa ṣẹlẹ̀ ó dẹ̀ ṣẹlẹ̀ ó dẹ̀ pè mí ní kí ni ìṣẹ̀lẹ̀ o mo ní ẹ̀bí sọ ẹ̀bùn lọ́lọ́run fún mi tí mo kọ́ fẹ́ fà bẹ́ẹ̀ ni pé ẹjọ́ ẹ jẹ́ ká kí gbogbo ká kún fún àwọn ọ̀dọ́ wa tó wà. èmi ẹjọ́ a ní àwọn díẹ̀ tó fẹ́ wọlé bí a tábà lè fún wọn ní ìṣẹ́jú kọ̀ọ̀kan ó dà pé wọn láwọn fẹ́ bá yín sọ̀rọ̀ torí wọ́n sẹ́ni ti ní pé bí a ti ẹ̀ bá lè fún wọn. mo dẹ̀ fẹ́ ní kẹ́ yọ̀ǹda mi ni but tí wọ́n bá lè ṣe pápápá bí another one mi. bí a lè mú ọjọ́ mi ìṣòro ẹ ṣe. ẹgbẹ́ kò sí problem mo fẹ́ fara bẹ́ẹ̀ náà nìyẹn pé àwọn bàtà ní kò sí ọkọ̀ tá a ní lọ́ba mọ́ so ẹ bá wọ̀ àdúrà wà gbà ẹ gbọ́ sà ẹ ṣé gan sà. ẹ ṣé. Yes sir, thank you sir. Yashola ẹ ṣé gan o.
àbọ̀rú àbọ̀ ok ṣé ẹlòmíì náà tún sì fẹ́ sọ̀rọ̀ ìbá ní káyọ̀ǹda grandpa ni ó ti dá ṣé wọ́n ti wà ń bẹ̀ kán ṣe pápápá wọ́n ti wà ń bẹ̀ wọ́n ti wà ń bẹ̀. Aya. àbọrúbọyé gbogbo ilé o. gbogbo àtọ́ ó kálẹ̀ o. ìkàlẹ̀. ẹ̀yà gbogbo nǹkan tẹ́ ẹ sọ látàárọ̀ ni mo gbọ́ ẹ ṣe gan-an gbogbo àwọn tó ti sọ̀rọ̀ náà mo dúpẹ́ gan-an inú mi tiẹ̀ dùn bẹ́ẹ̀ ṣe ń sọ yìí. mọ kankan tí mo kàn rí bẹ́ẹ̀ òun ni pé àwọn tí wọ́n ti ṣe wá bá ṣe rí yìí wọ́n ti ṣe wá pa látilẹ̀ mo dẹ̀ máa ń sọ ní gbogbo ìgbà wípé wọ́n bẹ̀rẹ̀ láti ibi ọmọdé nígbà tí wọ́n máa wọlé wò wá lára wọ́n gbé ẹ̀kọ́ ọ̀fẹ́ àwọn mission schools ni wọ́n mú wá tí wọ́n wá ń ká àwọn ọmọ wa síbẹ̀ tí àwa náà wà ń bẹ̀ tí wọ́n kọ́ gbogbo wa nígbà tó yá tí wọ́n kẹ́kọ̀ọ́ tán tí gbogbo wọn tí ó di pé àwọn kan ní àwọn ò mọ rán ọmọ wọn lọ school nípa àwọn ò fẹ́ àwọn tí wọ́n wá lọ sílé ìwé nígbà tó ń dé tó ń fi wọ́n sí ibi iṣẹ́ ńláńlá ẹ ló. a ní láti pe. Ọya jẹ́ ká. ṣé ń gbọ́ mi. ẹyẹ ṣe ya ẹgbọ́n sókè. so ó di pé gbogbo. ìmọ̀ kan ti gbé mi sókè ní ẹjọ́ ẹ torí Ọlọ́run. ok ó di pé gbogbo èèyàn wá bẹ̀rẹ̀ sí ní wá pé bí ọmọ òun náà ṣe fẹ́ gbọ́kàn ńlá wá tí gbogbo ẹ̀ ṣe máa dáa fọ́mọ wọn òun ló fà á tí gbogbo wa ṣe wà bá a ṣe wà yìí tí oníkálukú wá di Christian tá di Muslim tá di gbá tá di àwo ibi nǹkan tèmi kàn fẹ́ sọ ni pé tá bá lè ṣe tá bá lè rí àwọn ọmọ tiwa àwọn tó jẹ́ ti tiwa tí tó sì kéré ń sìn táwa náà bá bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ tá bẹ̀rẹ̀ sí ní kọ́ wọn láti ilẹ̀ ipe nǹkan báyìí báyé wa ṣe ríre nǹkan tá fi ń jẹ́ Yorùbá lélẹ̀ àwọn bàbá wa ẹ̀sìn wa lélẹ́yìí àlẹ́sìn ṣùgbọ́n bá ṣe ń ṣe é lélẹ́yìí ó ìbá dáa gan because ṣé láwọn tá ti dàgbà yìí ẹlòmíì bó ṣe máa bá kú nìyẹn torí àwọn ọ̀rẹ́ mi kan wà tẹ́ pé wọ́n ń kí mi mọ́ sí wọn tí ẹ bá mi sọ̀rọ̀ rárá àti ilé ọkọ gan àti ilé fámìlì tèmi gan so it's a very lonely journey ẹni tó bá lóun fẹ́ kọ gbogbo nǹkan tó ti ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun fẹ́ kọ sílẹ̀ so ìdí tí mo ṣe ń sọ gbogbo eléyìí ni pé a lè sọ pé àwa ń gbà sílẹ̀ àwa ń ṣe tí àwọn bàbá tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ àwọn bàbá oníṣẹ̀ṣe tí wọ́n fi ọmọ wọn sínú ìṣẹ̀ṣe tí wọ́n kọ́ wọn nípa ifá tí wọn ò bá kọ́ àwọn yẹn ò ní dàgbà ń sìn kí wọ́n kọ́ àwọn náà tí wọ́n dàgbà ń sìn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ fún wa pé báyìí ni nǹkan ṣe jẹ́ because a gbọ́dọ̀ kọ́ ọ̀rọ̀ àwọn yẹn náà sẹ́yìn. èmi fẹ́ máa lọ báyìí ẹjọ́ nítorí Ọlọ́run ẹ ṣe. ok tí mo sọ de mo hope pé àwọn èèyàn understand nǹkan tí mo sọ. ẹ kàn torí mo ti wọ́n láti máa lọ nísìnyí ẹ má bínú ẹ ṣé o mo kí gbogbo ilé mo dúpẹ́ láti yẹ fún mi ní àǹfààní àti wá sí orí platform láti sọ̀rọ̀ lónìí gbogbo ẹ̀yin tí ẹgbẹ́ ètò ìsílẹ̀ Àkànbí Ọlọ́ba Olówó Èkó bàbá Múlíká Big Joes Òṣàtọ́lá ms bàbá everybody mo kí yín o àti dúpẹ́ torí àjúbà àwọn alálẹ̀ka tó bẹ̀rẹ̀ ètò yìí torí odù Ifá kan ló sọ pé igúnnugún ló ń jẹbọ tí kì í kẹ́lẹ́bọ kú àná ẹkọ àná oníyore àkàlàmọ̀gbò ló ń jẹbọ tí kì í kẹ́lẹ́bọ kú ìjẹta ẹkọ ìní ẹkọ àná oníyore adífáfọ̀rún bẹ́ẹ̀ làbá bá dúpẹ́ àná gba orí ètò níbọ̀ èrè gbogbo a máa jẹ́ tiwa o Èdùmàrè a máa tẹ̀yìn síwájú ẹ ní ṣìṣe ẹ máa lọ rí ẹ máa bọ̀ rí o òwò a máa jẹ́ fún yín iwájú rẹ̀ lọ́lẹ́rí ń lọ iwájú lọ́lẹ́ ẹ̀fọn lọ ọlá yín a máa lọ síwájú tọmọtọmọ ni o ara òkín nílẹ̀ ara wà ní níyìn o ẹ ní ṣìṣe gbogbo mo fẹ́ mo fọ yín Èdùmàrè a bá yín fẹ́ gbogbo mo kọ yín Èdùmàrè a bá yín kọ́ òwò a máa jẹ́ fún yín o gbogbo àwọn ọ̀tá tó bá wá ń gbógun
gbogbo owó tọ̀gẹ̀dẹ̀ bá gé báyìí orí ara rẹ̀ ló fi ń nà o àrígiṣẹ́gi tó bá ṣẹ́gi orí ara rẹ̀ ló máa kólé bẹ́ẹ̀ ló ṣe máa jẹ́ àwọn ọ̀tá máa fọwọ́ ara wọn ṣera wọn ni o gbogbo àwọn ọmọ yá wa nínú ẹ̀sìn àjèjì tí wọn ò tí ì rí ìmọ́lẹ̀ Èdùmàrè á ṣíjú àánú wò wọ́n àwọn náà rí ìmọ́lẹ̀ àtẹ̀mí àtẹ̀yìn àwa ti wá rí ìmọ́lẹ̀ nìyẹn o àyípadà sí burúkú kò ní kàn wá tá a bá dàgbàdàgbà tá a dògbó tá a kọjá sí ọ̀dọ̀ Elédùmarè àjùlé kí ọgbà ìtọ́rọ Elédùmarè onílé tiwa a ò ní bá wọn lọ sí àlùjọ náà o ogun tó máa mú wa lọ àlùjọ náà a ní rí Èdùmàrè ò ní ṣì wá lọ́nà àwa gan ò ní ṣẹ́ra wa lọ́nà Èdùmàrè ní sọ wá di Rashidi tá a kọ̀dí síta tá a máa tọ̀ sínú ilé o àdúrà wa gbà gbogbo ọ̀tá Yorùbá àwọn Fúlàní bí Yorùbá bí Fúlàní gbogbo ìmọ̀ wọn kò ní ṣẹlẹ̀ wa lórí o wọ́n á máa lé wọn níbà wọ́n á fà á kò ní tó gbogbo bọ́n ṣe ń lù báyìí kò ní dún ọ̀wọ̀ ní jẹ́ fún wọn wọ́n á máa ṣìṣe wọ́n á máa fọra wọn ṣera wọn bó ṣe máa jẹ́ nìyẹn àtẹ̀mí àtẹ̀yìn tẹ́ ń fàṣẹ sí àti wá dìwé ayé báyìí ohun tí wáyé bá wí òun lẹ̀gbọ̀rún gbà bó ṣe máa jẹ́ nìyẹn ọṣẹ ló ní kó ṣẹ iyẹ̀rẹ̀ òsùn ló ní kò ní sùnà á ṣẹ bẹ́ẹ̀ á rí bẹ́ẹ̀ ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yè ẹ̀làbọ̀ ṣíṣẹ. wà á tọ́ àsúre ìwòrìwò fún bàbá wa. àsúre ìwòrìwò. màá wà pẹ̀lú yín bọ̀ tí mo láti máa lọ. bá mo máa pẹ́ kí n tó wọlé. sọ́ọ́rì ọjọ́ mi ta ìyá wa máa wá sọ̀rọ̀ fún ẹ̀yin tí ẹ ráyè àti bá wọn sọ̀rọ̀ ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ má bínú. ẹ jẹ́ ká fi grandpa sílẹ̀ torí àwọn gan ọmọ pàwọn máa pẹ́ tó báyìí mí gan ọmọ kan máa pẹ́ tó báyìí bọ̀ mo rí wípé. lẹ́nu kí wàá rẹ́gísítà lọ́dọ̀ grandpa báyìí tó bá mo rò pé wákàtí kan àbọ̀ ni wọ́n fẹ́ fún wa tẹ́lẹ̀ so adẹ̀dúpẹ́ àgbọ̀ yín mọ́ ẹ ti mute grandpa so ẹ jẹ́ ká fi wọ́n sílẹ̀ kán lè bẹ̀rẹ̀ ètò nọ́mà sí àǹkà Quran à ń ṣe gbogbo ẹ̀ mo rò pé a ti ṣe léyìn nísìnyí gbogbo ayé dẹ̀ ti gbọ́ ni grandpa ẹ̀ ọ̀ mute tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ ok wọ́n ti fẹ́ sá lọ tipẹ́tipẹ́ ẹ ṣeun bàbá wa. so ẹ̀yin tí ẹ ráyè bá wọn sọ̀rọ̀ ẹ má bínú so ọjọ́ mi à gbìyànjú bá ṣe máa jó ẹ ṣeun. oníyan ṣe ọlọ́bẹ̀ ṣe so àwa máa bẹ̀rẹ̀ ètò lórí bá ṣe máa fa ẹ̀pọ̀ Rashidi tó jẹ́ ọmọ àlè nílùú àti Muhammadu tí wọ́n jẹ́ agbẹnusọ àtàlá mo kí gbogbo ilé mi àti bàbá máa jẹ fáìnì lẹ́nìí torí bàbá lọ ibì kan èmi náà jáde bọ̀ mo ṣáà ń gbìyànjú láti darapọ̀ mọ́ yín mo kí gbogbo ilé lẹ́ẹ̀kan sí i.